màmá kéèyàn tú yẹn lẹ̀ máa ń le. kò í jì. kò í sì. kò í jì. láti tú yẹn lẹ̀. mo gbàgbọ́ ọ̀rọ̀ kan. gbàtí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn mo ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ bàtí mo máa mi ò nẹ́tà ọjọ́ tí mo rí ẹbọ kan fún ẹnìkan ọba yẹn nítorí ó ti kú wọn gbé wá mo wéèkì ẹ̀ ó wà ókè kéèsì yẹn wà tough gbàtí mo rú tán gbàtí mo rí pé mo mọ ẹ̀ ní time sọ pé mo rú ẹbọ yẹn tán ọmọ mi kò jù báyìí ó ti bí i 5 years máa fi wé má bàbá mo rú ẹbọ tán torí tọ̀hún pick mọ̀ mi kà sí mọ́ mi ó tá mọ́ mi nìkan mo gbọ́ ní ó tá. lọ́ba ṣe kí ni. ó lọ nìyẹn. ọmọ bíbí inú yín. màmá kí ló ṣẹlẹ̀ irú ẹbọ wọlé gbé ńgbà yẹn. ẹ ti sọ gbogbo eléyìí fún mi màmá o. ẹ ti sọ gbogbo yẹn fún mi màmá mo ń gbọ́ yín lọ màmá. àbá òṣìṣẹ́ ní iṣẹ́ yẹn tough wọ́n ti gbé ká kò ṣeé ṣe ọ̀dọ̀ wá dé ọ̀dọ̀ mi ó yẹ kí n kọ́kọ́ ro tó bọ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ fún ènìyàn máa kọ́kọ́ ro àwọn ọmọ mi kí n tún ṣe èmi ò ro bọ̀ díwẹ̀ tó fi sáwà yẹn èmi ò ro bọ̀ kà síbẹ̀ sí tán tó ti wà píìkì báyìí ni tó ti wà píìkì tó tẹ̀ wéèkì tó tẹ̀ wà ókè bẹ́ẹ̀ ó kà fún mọ́ mi nìkan ni mo gbọ́ ẹ̀ǹtì àwọn ló wá síbí ni. bàbá ẹ dúró ọmọ bíbí inú yín lẹ fi dí ẹbọ tẹ gbé. bàbá mi sọ fún ẹ. kí lẹ wá padà ṣe. kí lẹ wá padà ṣe. ẹ wá padà ṣe gbogbo àwọn tí mo ṣe gbogbo wọn ti kú tán. ọmọ yẹn bọ ẹ̀rí jíjọ yẹn mọ́ ọmọ yẹn kú. mo ní before mọ́ mi yẹn ọ̀sán pé wọ́n ti jẹ onítọ̀hún wọ́n ti pẹ́ mo ṣe ni wọ́n fi ọmọ mi dípò ní bọ̀t bàbá gbogbo wọn ti kàkú sá. ẹ̀yin náà bá wọn fà á ẹ̀yin náà bá wọn fà á. ọmọ bàbá wọn jẹsẹ irú mi ò jọ wọn jẹjẹsẹ. ó jọ kó yé mi pé àwọn nǹkan tẹ máa ń là kọjá náà wà. bàbá àti yẹn àtúgbà ẹ máa ṣẹ̀ṣẹ̀ wá ká sí èyí tó jù bẹ́ẹ̀ kò sí kan tó wà pù. màmá bẹ́ẹ̀ yẹn bá tọ́ yẹn tọ́. bàbá ọlọ́run gbọ́ ọwọ́ mi rí ọlọ́run gbọ́ mo bá kọ́ ilẹ̀ ni mo kẹsẹ̀ lé ọlọ́run tọ́ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run gbọ́. màmá mọ̀ sí lọ́ọ̀sì lórí ọ̀rọ̀ yìí. ọlọ́run gbọ́ bàbá ọlọ́run gbọ́ ọlọ́run lè dùnmọ́ rẹ̀. bẹ́ẹ̀ bá tọ́ yẹn tọ́ bẹ́ẹ̀ bá tọ́ yẹn bá fà á. máa tọ́ pa ni mi ò tiẹ̀ tọ́ dúró máa tọ́ pa tó o bá kọ́kọ́ tọ́ ẹ tí o bá fẹ́ wà ókè máa wà ní tó bá wà ní aká ẹ lára so from there I will get you down. mọ̀mọ́ tẹ èèyàn bá ti ọwọ́ sí wípé kí ló fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe. tó bá náà kí wọ́n fẹ́ ṣe yẹn o sì yẹn mi ì nẹ́tà ẹ̀ kí ló fẹ́ ṣe yẹn o mi ì nẹ́tà máa ní pé o mọ̀ dáadáa o dẹ̀ máa rú ẹ̀dẹ́ tó máa mójú kúrò bọ̀ sá tó bá lọ síbi ẹ̀kọ̀kọ̀ mi àbí tẹ́ bá lọ fọ́kọ mọ́ bàbá o òtítọ́ nìkan tó wà náà ni mo ń sọ ọlọ́run gan rí mi ókè fún ẹ̀yà mo rí ẹ báyìí ẹnìkan fò ń tọ́ ẹ mo dẹ̀ mọ́ ẹ tó ń tọ́ ẹ máa bá tó ẹ̀ǹtì ọlọ́run fún mi máa bá tó ẹ̀ǹtì sọ ẹ gbàgbé. Yorùbá dùn rédò mí dùn online TV. mo ń gbọ́. ẹ jẹ́ pé ẹ kú òlẹ́ńtẹ́ nìkan kàn déédéé fọ́ létí ń gbòòrò báyìí ní irú yàrá dáadáa wọlé. ayé ẹnìkan tí bẹ̀ ṣe báyìí àtọ́jọ́ yẹn iláyé ẹ ti bàjẹ́ wọ́n ti wá kó èrò wá bẹ̀ mí wọn tútọ́ ni mo ń sọ wọn kó èrò wá bẹ̀ mí wọn gbẹ́ díẹ̀ wá díẹ̀ dẹ̀ ó wà lọ́wọ́ ọmọ ní kọ́nà díẹ̀ dẹ̀ rá náwó ó sì wà ní ìṣòro wọ́n ti wà ní remind. kí ló dé tó fi fọ́kàn yìí. èsì fẹgbẹ ẹyọ má ìwọ. ó ṣe báyìí sí pé ìwọ. ó nìkan ni kò jù bẹ́ẹ̀ bàbá ọlọ́run mi ò kúrò. ẹ bá sọ̀rọ̀. mi ò sọ ọmọ kàtí. àbọ̀ wà rí màdé ọkọ̀ mama nǹkan tá à ń sọ ni wípé kì í ṣe pé báyá wípé ẹ máa ń tọ́ ọ̀yàn ṣùgbọ́n táwọn èèyàn bá tọ́ yín ẹ tọ́. àbàrò mo máa ń tọ́ ènìyàn máa máa wo kò sẹ́ni tó gbọ́n bàtí mi ò tọ́ ènìyàn mi ò tọ́. n bá gbà àpótí nídùú yìí gbogbo ọmọ ọjà ló bá ń gbà àpótí pé màmá kì í wọlé ni wọ́n sọ fún mi. oh everybody gbogbo ènìyàn máa mi ò dẹ̀ ṣe ọmọ nílẹ̀ gbogbo wọn ló máa dúró sí pé màmá àwọn kan tó wá pé kí n gbé àpótí wọn dúró abáwo wọ̀nyí kí n gbé mi ò gbé. tí lóyún bá gbé àpótí òṣèlú wà lọ́wọ́ ṣẹlẹ̀. bàbá tí lóyún bá gbé àpótí wà lọ́wọ́ ṣẹlẹ̀ torí tó ogun. bàbá wàhálà bàbá bọ́ ẹbí ẹ̀ bẹ́ẹ̀ ni a tọ́ mi o. ajẹ́pẹ́ kú òní ẹni tẹ́nìkan dèdè máa ṣàṣì tí ó lè máa ṣàṣì yín pé ẹjẹ́ lọ tá lọ́fà.
ìgbà tí wọ́n sá máa bọ́ọ̀lù bàbá mi ò sọ Ọlọ́run sórí kọ̀ọ̀kan wà tí Ọlọ́run dá ènìyàn dá máa yé kó tó wá ní Ọlọ́run máa á dá ẹ ní kíní kan á tó wá fi kan fún ẹ bẹ́ẹ̀ ni. bí ti bá wọ ọ̀rọ̀ yẹn ò yé mi. bàbá Ọlọ́run ti mọ̀ ọ̀dá tó fẹ́ mú ẹ dá. iṣẹ́ ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ fi wọ́n. màmá mo kí yín torí ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti gbé màmá ẹ̀ wá sórí ètò mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè fún màmá pé níbo ni màmá wà níbo ni màmá wà níbo ni màmá wà ìrìn àjò wa ó lọ bákanbákan ni torí ẹ̀ mo ṣe fàsìkò yìí kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo ibi tó lúkálùkù bá wà lórí òkè ìpẹ́ wípé ẹ mọ̀ ṣe o kò ní korò mọ́ yín yóò mọ̀ dùn mọ́ gbogbo yín láṣẹ Èdùmàrè torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàní ajé olókun sàní ajé ló bí ẹja gbọrọgbọrọ ti mẹ́nu mi mo ń fàsìkò yìí tún sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa tó jẹ́ fans wa wípé ẹ ṣe tẹ́ ń subscribe tẹ́ ń bá wa wo channel wa ẹ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè yóò mọ̀ dùn mọ́ yín sọ fáwọn tó ti gbọ́ kẹ́ni tó ti gbọ́ kó sọ fáwọn tí ò tí ì gbọ́ ẹ̀yin tẹ́ ti gbọ́ ẹ sọ fáwọn tí ò tí ì gbọ́ wípé ìkànnì Yorùbá Dùn Online TV ó ń gbé àṣà ilẹ̀ káàárọ̀ òjìrè ó ń gbé lárugẹ ni torí ìdí èyí máa fi àsìkò yìí máa kí màmá. mo dáhùn. mo kí yín. mo dáhùn ẹ ṣé ẹ káàbọ̀. kẹ́ ẹ tó dárúkọ yín ọmọ bíbí ìlú wo ni. ọmọ bíbí ìjọ ni mí Niger Delta Àrògbò ni mí. Àrògbò ó ti tọ́dún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ó ti pẹ́. ó ti pẹ́. bẹ́ẹ̀ni. kí lorúkọ yín. orúkọ mi ni orúkọ yè mi orúkọ yè tí wọ́n fún mi níbi tí mo wà òun ni Ajéwọjà Ìdìpé Òkìtìpupa ibi tí mo ti jọyè Ìtẹ̀bùkún mi wọ́n fún mi ní Ẹ̀fúnyọ̀ of Ìtẹ̀bùkún mi ní ọ̀dọ̀ mi wọ́n pè mí ní Pẹ̀rẹ̀ Kékeré rè of Àrògbò Ìbè Kingdom. kí ló ń pè ní Pẹ̀rẹ̀ Kékeré rè. àtọ́jú ọba. ṣé mo lè sọ pé egbèrí o. ìyá ẹ. ok ẹ bá mi kọrin ìjọ kan ká lè bá mọ̀ pé ọmọ ìjọ ni ọmọ Niger Delta. ìjọ kí mi mi o ẹ̀rí àmì ẹ̀mí ni o ìdó ni ẹgbẹ́sí ìdó ni 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 ìdó ni tí pọ̀sọ̀ ìdó ni ìdó ni. kí ni ìtumọ̀ rẹ̀ Yorùbá. ní ọ̀dọ̀ wa ni pé bó o yìnbọn bó o ní oògùn ẹ kó o sá o kò sá fèrè ni ní ìgbésù tá à ń pè òun la máa worship tábà mọ́ lọ́hùn kúrò òun la máa worship bẹ́ẹ̀ ni sá. ṣé wọ́n bí yín sínú chọ́ọ̀chì ni àbí wọ́n bí yín sínú ṣẹ̀ṣẹ̀. bàbá kò sí orílẹ̀-èdè tó wà tí ò ní nǹkan tó wà nílé ẹ̀ tí wọ́n máa ń sin kò sí nobody ọ̀nà jẹ́ kó wọ́n pa wọ́n máa pa àwọn ẹlòmíì ogun lágbájá pásítọ̀ ogun tẹ̀mẹ̀dò pásítọ̀ kò sẹ́ni tí ò ní pẹ̀yẹ́ ó kàn mí. ṣé wọ́n bí inú sínú ṣọ́ọ̀ṣì ni àbí. àwọn bàbá mi bí mi ṣọ́ọ̀ṣì but ìyẹn ó wà ó fúlẹ̀ fún wa ní ìlú wa ní fúlẹ̀ tọmọdé tàgbà máa ń bá ni wọ́n máa ń bí bá wọn níbẹ̀ ni. bírò àwọn nǹkan wọn náà ń bí bá. everybody ní gbogbo ọ̀dọ̀ wa wọ́n bí wọn bá ni wọ́n bí wọn bá níbẹ̀ ni. ok wọ́n bí wọn bá ìṣẹ̀ṣe ni. bẹ́ẹ̀ ni wọ́n bí wọn bá ìṣẹ̀ṣe ni. irú ìṣẹ̀ṣe wo lẹ ń ṣe lọ́dọ̀ yín tí wọ́n bí lábẹ́ yẹn mọ́. bàbá ìṣẹ̀ṣe pọ̀ èmi mo gbọ́n bá mo ìbá bàbá mi ó máa ń bọ mi. ó máa ń bọ mi kan tó pè ní egbòsí yẹn ìyẹn wà separate neatly currently. ìyẹn ó gbẹ́dọ̀ sẹ́ tó bá ṣẹ̀ wá kú ni á pa gbogbo ìdílé ẹ̀rùn once. tó bá ti bẹ̀rẹ̀ tá a fún ẹ ní wọ́n ní tó máa kọ́ fún ọ máa kọ́kọ́ gbẹ ni òun ló máa pè ní ọ̀rọ̀ ìdìbò kan ní hiv kọ́ wọ́n máa kọ́kọ́ gbẹ tí ó ní bọ́tọ́ bá jọ̀wọ́ ìkan tó ṣe á fi ẹlẹ̀ wẹ́rẹ́ ni ó lógo lọ anything kò tí wọ́n bá bí wọ́n sí nìyẹn. ṣé báwọn kan sọ pé àwọn ìjọ olóògùn ni.
wọ́n ní ẹ̀ lóògùn pé kẹ́ẹ̀kan wẹ̀ nìkan lẹ́mọ̀. wọ́n ṣe kọ́ lọ try wo. Niger Delta. kọ́ try wo kì í ṣe oògùn kọ́ tiẹ̀ try wo kẹ́ẹ̀tì ẹ̀ náà kẹ́ẹ̀tì ẹ̀ sọ pé ègbésù báyìí ni kò sọ fún bẹ́ẹ̀ kó tiẹ̀ bá ara ẹ̀ kúrò níbẹ̀ láláì mọ́ ọkàn ẹ̀ kó o tibẹ̀ lọ dé shrine kẹ́ ò sọ kó máa lọ káwé kan tó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ibi tí mo tọ́ fún dé yìí gan-an níbi tí mo ní dé níbẹ̀. nǹkan tẹ́ ń sọ yé mi o. ibi tí mo tọ́ fún tó tí mo sọ pé ọlọ́run wà lẹ́yìn mi gan-an níbi tí mi ò ní dé àbí mo kú lọ́kọ́. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀ màmá. bàbá ó ní ìdíwé tí olùkàkùn ṣe ó níbi tí pàtì ọkùnrin máa wà ẹ̀mí ilé ẹ̀ ń wà gan ilé ẹ̀ gan ò lè fọ kó fẹ́ fi ara kan tó bá fi ara mi sẹ́kì kan wá sọ pé ó fi ara kan tí ò bá sọ wọ́n máa ṣe menstruation títí ọjọ́ òkú ẹ̀ nìyẹn. bíi ti báwo kò yé mi màmá. bàbá ṣebí oníṣègùn oògùn òsì ni oògùn wà ni mo sọ fún wọn ẹni tó bá náyà kó lọ fi ẹgbẹ́ kan kó sọ pé mo fi ẹgbẹ́ kan o wọ́n máa fi ẹmọ wọ́n máa gbàdúrà fún yẹn wọ́n máa lọ bẹ́ẹ̀ pọ̀tó òfin ọwọ́ ò sọ bẹ́ẹ̀ kó lọ ṣe menstruation kù kò gbọ́ ọkùnrin kò gbọ́ obìnrin bẹ́ẹ̀ ni sà. ọdún wo lẹ wá dé fúlì débi pé ẹ kúrò nílùú yín tẹ́ délẹ̀ Yorùbá. that was since 1980. ok ẹ mà ti máa ń sọ ti pẹ́ pé 1980 ni. 1980. ok gbàtẹ́ wá dé ní 1980 ìlú Òkìtìpupa lẹ dé sí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe dé 1980 sílùú Òkìtìpupa yẹn náà lẹ́bẹ̀rẹ̀ ṣẹ̀ ṣe. bẹ́ẹ̀ni mo ti ń ṣe díẹ̀díẹ̀ lọ́hùn kí n tó bá dé Òkìtìpupa. kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe láàárọ̀ ọjọ́ yín kẹ́ tó bẹ̀rẹ̀ ṣẹ́ ṣe. bàbá ọ̀rọ̀ ọjọ́ yín mo máa ń ṣe àwọn business but mo máa ń ṣiṣẹ́ yìí tó bá ń dé ẹni tó ní ìṣòro máa ṣe fún máa kúrò ńbẹ̀. ẹ fèsì ẹ̀ ń gbà yẹn. mi ò fèsì ẹ̀ gbà tí mo débì ni mo wá gbà tí mo débì yìí gan torí business mo ń ṣe púpọ̀ ó dà pé gbogbo ọjà èmi ló ń ṣàvọ́ ní ẹja tó bá ti gbé mọ́tò mẹ́ta àwọn ọmọ wa kó ẹja fọ́lẹ́ ìdẹ̀ ọmọ máa fún mi lówó but mo rí ẹnìkan tó wà tó ń bá mi ṣe kọ́sítọ́mà tí ọmọ ẹ̀ tó wọlé ọkọ tí òbí ọkọ ẹ̀ wá sílẹ̀ ọmọ yẹn ń sọkún mọ́ kà ń wo ni màmá ṣé o lè bọ ọ̀nà ẹ̀ kó lè wá o wá bẹ̀ wá mo wá bá sọ̀rọ̀ wọ́n á ṣe oògùn ẹ̀kọ́ fún lọ òun ló fi yún ó fi ṣe gbogbo wọ́n wá gbé eléré wá wọ́n bẹ̀rẹ̀ sí í ṣeré níwájú ta mi ibi tí problem mo ní èmi ò ti rí ẹ̀dà ti ṣe mo mú iṣẹ́ yẹn bọ̀ tí mi ò ti rí ẹ̀dà ti ṣe. ọ̀hún díẹ̀ sí mo bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ títí dèní. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ títí dèní nìyẹn. bẹ́ẹ̀ ni bàbá mo máa ń ṣe mi ò gbé fúlẹ̀ bọ̀ tìgbà tó wá tó ṣe mo gbé fúlẹ̀. ẹ ti fèsì ẹ báyìí. ó pẹ́ tí mo ti fèsì ẹ̀ ó pẹ́ ó ti pẹ́ kì í ṣe 30 years. ok 30 fèsì ẹ finally ó ti ń lọ bí 30 years. ó ti jù. ṣé wọn àdé máa dà yín láàmú. bàbá kò sẹ́ni tó lè dà mí láàmú gbà tí mi ò bá ṣíyàwó wọn kọ kò sẹ́ni tó lè dà mí láàmú lórí mi ò bá ṣíyàwó wọn lè ṣá mi ò bá wọn group mo tún repeat ẹ mi ò bá wọn wá ní ẹgbẹ́ I dey only my own. bẹ́ẹ̀ ṣe wá dá nǹkan yín ṣe ṣáà tí ìlújọ́ tán disturb yín rí pé ẹ gbọ́dọ̀ ṣe. wọ́n lè disturb gbà tí mi ò wá lọ sọ́ọ̀dọ̀ kò sí ikọ́ tó kàn mí kàn wọ́n lè wá sọ́ọ̀dọ̀ mi. tọ́ba wa ń kọ́. wọ́n tiẹ̀ lè wá ẹni tó ń bá ẹjẹ tó bá ẹmọ lè wá sẹ́yìn mi ò bá ẹjẹ mi ò bá ẹmọ lè wá sọ́ọ̀dọ̀ mi ìran mi ò papọ̀ ìran tèmi ò pa bá wọn papọ̀ wọn lè wá sọ́ọ̀dọ̀ kí ló fẹ́ ṣe sọ́ọ̀dọ̀ kan kò sí kan tó fẹ́ ṣe sọ́ọ̀dọ̀ mi jọ. bó sì kan tán lè wá sí lọ́dọ̀ mi. Ọlọ́run wọn lè kí ló fẹ́ wá ṣe ìgbà tí mi ò bá wọn ṣe àwọn lè wá náà mi ò sí ọbẹ̀ mi ò sí àwọ̀ ẹ ó náà ṣẹ̀ṣà ti sí àwọ̀ mi. ṣé wọ́n ti try yín rí. abá wọn tiẹ̀ lè try mi torí pé wọn tiẹ̀ lè wà wọn tiẹ̀ lè wà. màmá tẹ báwo dáadáa àwọn iṣẹ́ wo lẹ mọ̀ dáadáa tó yẹ pé ó dá yín lójú tẹ́ ẹ mọ̀ dáadáa. abá iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú ó dẹ̀ pọ̀ torí mi ò ṣiṣẹ́ kan. mi ò ṣiṣẹ́ kan. àwọn iṣẹ́ wo ló dá yín lójú dáadáa. bẹ́sẹ̀ tó dá mi lójú tí ènìyàn bá ní ìṣòro àṣìṣe sí bó ṣe spiritual work á ṣe. ẹ tọ́jú ẹ. á tọ́jú ẹ á wà òkè tí ẹ bá ṣe bí gan máa ṣe á wà òkè. ẹlòmíì wà wá máa ṣe á tún fèlì know that ìṣòro yẹn ó sì repeat ara ẹ wàá tún padà ṣe fonítàn o ò ní sọ pé kó tún mówó wá but you still do it back. ok but mama lọ́jọ́ tí mo wá bíbá yìí jọ́npọ̀ tí ń di bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí náà ó yẹ káwọn àlùjànnú ti máa jáde torí mo mọ̀ wípé àlùjànnú ìpẹ́ tí mo fi jáde lọ́dọ̀ yín bí. ọmọ ń jáde but aláàánà wọn wá wọn mọ̀ pé ó lè wá lẹ́ni wọ́n wá lálàánà bẹ́ẹ̀ ni
àlùjọ̀nù wá sí bíbà lálẹ́ àná. alànà wọn wá àwọn ta ló wà ń bẹ̀ tí mo ní kán sáré gbẹ́mọ wá wọn wá gbẹ́mọ wá. kán gbé ọtí wá. bẹ́ẹ̀ ni bàbá wọn tiẹ̀ wá yẹn wọn sọ gbẹ́mọ wá mo wá tẹ́ mọ sílẹ̀ àwọn èèyàn máa wọn tó wà níbi tó tẹ́ mọ sílẹ̀. gbọ́ àwọn ilé wà níbi tí mo tẹ́ mọ sílẹ̀ nìkan sálẹ̀ mọ́ wọn ta ni. àwọn àlùjànnú yẹn wá. ó wà bílà náà. táwọn àlùjànnú yẹn bá ti dé bò ló ṣe máa ṣẹlẹ̀. àbàtọ́ bá ti dé wọn máa wá ká gbọ́ kìrìkìrì wọn máa tó bá ṣe kìrìkìrì wọn máa rí òjijì wọn ò ní gò wọn máa rí òjijì sádò wọn máa rùn bákàbàkà bí pé kọ̀ọ̀kan so gbọ̀ngàn wọn mà pé. kí ni wàá mọ̀ ṣe lọ́dọ̀ yín. wọ́n máa wá fi chíìtì mi nì. fọ́kẹ́ni. a bá fún àǹfààní ni bí ìṣòro bá wà wọ́n máa gbé fòní. màmá tálùjọ̀nù bá dé ń sìn bá ṣé kò ní léwu àwọn èèyàn tó wà níbí báyìí. kò dẹ̀ nílé o kò nílé wọn kò nílé wọn. níbo náà ti máa ń jáde. níbo náà ti máa ń jáde wá. ṣebí ní òkú ni. ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n á ti jáde. olé wọn wà. torí mo rántí lọ́jọ́ tí mo wá sọ̀dọ̀ yín mú mi lọ sínú ibi táwọn àlùjànnú yẹn wà ṣùgbọ́n mi ò rí wọn lọ́jọ́ yẹn màmá. àbá ògbó tó bẹ́ẹ̀. mi ìgbó tó bẹ́ẹ̀. so ẹ máa bínú ẹ bí n bá àwọn tó gbó dáadáa ló lè rí. ṣáàtì ẹ̀rọ ọjọ́ tí wọ́n dá yín láàmú rí. bàbá wọn ò dá mi láàmú rí wọn ò dá mi láàmú tó bá dá mi láàmú á sọ wọn ò dá mi láàmú. kí ni pàtàkì wọn. pàtàkì wọn pọ̀ ní ọ̀nà kọ̀nà tó bá ṣe kàn lọ bá kùn díẹ̀ káàtó wọn máa jáde sí mi ni èmi gan mọ̀ pé ó kùn díẹ̀ káàtó nìyẹn bẹ́ẹ̀ ni. ok wọn á jáde sí yín. wọn máa jáde sí mi. wọn máa jáde sí mi. màmá ṣáà tí ìrọ̀jọ́ tẹ ṣiṣẹ́ rí tí iṣẹ́ yẹn fẹ́ lágbára díẹ̀ torí tẹ bá ní kò sí mi ní believe. bàbá iṣẹ́ omi yìí wà tó lágbára àrí tí a ṣe ní upper week tí a ṣiṣẹ́ tí mo ṣiṣẹ́ tán mo rí àwọn ènìyàn kọ ní wá wo tí mo dúró wọ́n ní kí ló dé o kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ṣàṣe wò ìgbà tí mo dúró wọn padà mo ṣàgbẹ́mọ mo ṣàgbé ẹmọ mo gbé fanta mo ṣàṣomi mo parí ẹ̀ mo mọ̀ pé something wrong but ó wà okay ṣé tí mo ṣe yẹn wà okay. so ìgbà míì máa wà tẹ̀ pé tẹ bá ṣiṣẹ́ ó máa fún yín problem. aṣọ mi tó bá ṣiṣẹ́ omi wọ́n máa gbáre wọ́n máa gbá àwọn ènìyàn máa kùn gbàtí mi tó bá sí pé mo wà ní society wọn yẹn wọ́n máa kùn wọlé pẹ̀lú ìṣọ́ ni mo sọ wọ́n máa kùn wọ́n lè dé ọ̀dọ̀ mi. wọ́n kà máa kùn ni. wọ́n kà máa kùn ni. kí ni nǹkan tẹ gbẹ́kẹ̀lé. mo gbẹ́kẹ̀lé Ọlọ́run mo dẹ̀ gbẹ́kẹ̀lé àwọn kan tí mo ń sìn torí ojú méjì ni mo fi ń sìn. bíi ti bò. àbá. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wó inú wa máa dùn tán bá tún rẹ́yìn lórí ètò. àbá gbogbo nǹkan tó ènìyàn ní Ọlọ́run ló ní Ọlọ́run ló dẹ̀ dá tubu àti ire ni tó o bá fi ṣe síkà gbogbo nǹkan tó ṣe o máa gbẹ̀yìn ni. téèyàn bá fi ṣe kà. gbogbo nǹkan ló máa gbẹ̀yìn ni sẹ́ẹ̀. mama ṣé mo pẹ́rù yín á mọ̀ bà mí. má bẹ̀rù. ṣé mo nǹkan tí ẹ sọ pé kí ni má bà mí lẹ́rù. kí ni má bà ẹ́ lẹ́rù. ẹ rí ibi tí wọ́n ń sin òkú sí tí wọ́n ń ju òkú sí mama ẹrù tí ẹ bà yín tí wọ́n ń ju òkú sí orí ilẹ̀ tẹ́ ń wò yìí orí òkú náà ṣe sí gbogbo bẹ̀ lọ màmá ẹrù tí ẹ̀ sì bà yín màmá ẹ wá sọ pé ibẹ̀ gangan lẹ fẹ́ rà kí ló dé. bàbá ibi tí spirit mi mú ni mo rà báyìí gan àwọn ọmọ lílẹ̀ gan ò lè wọ bí báyìí. kí ló dé. ẹrù bíbà ni wọn ẹrù bíbà ni wọn èmi ò purọ́ ṣé mo purọ́. bẹ́ẹ̀ ni. ṣé ẹ rí lẹ́mí ní gbòòrò kẹ́ tó sọ pé ibi tí wọ́n ju òkú sílẹ̀ tó wá fẹ́ rà. mo rí ìkiri ilẹ̀ omi ni mo rà òrà ni mo rà àpòpọ̀ ènìyàn pọ̀ tí mo gbé bá sí àgbẹ̀ tí mo gbé lọ ṣùgbẹ́. bàbá ibi yẹn ló tẹ́ mi lọ́rùn. ok ibi tá ń sin òkú sí yẹn gangan ló tẹ́ yín lọ́rùn. bẹ́ẹ̀ ni bàbá. ẹ dúró kí ló lè bà yín lẹ́rù màmá. kò tí nǹkan tó lè wà Ọlọ́run nìkan ni má bẹ̀rù. tọ́ bá náà fẹ́ jí ń gbé ńkọ́. mo wà bí èmi ò kí ń ti ilẹ̀kùn àbí mo ti ilẹ̀kùn mo ti ilẹ̀kùn àwọn olè oúnjẹ ọ̀lẹ̀ já títí níbi ìbọn tí mo máa ń ṣí ilẹ̀kùn níbẹ̀ mi ò torí mi ò ní ẹrù olè tó bá wọn tó bá fẹ́ sẹ̀ sí o
o lè wá o gbogbo ọmọdé àtàgbò ló máa rí ẹ sí onítàn. ẹlẹ́mọ́ra àwọn òkú yẹn tán bá wá ń gbà mí. wọ́n máa fi ṣìtì mi dáadáa. ṣùgbọ́n wọn wà mọ́. àbá wọn ṣì wá o wọ́n máa fi ṣìtì mi o dáadáa. kí náà ṣe láti ìgbà tí wọ́n ti lọ kí náà. wọ́n lọ wọ́n máa wà ṣèbí ilé wọn ni mo kọ́ ibi ìgbé wọn ni mo kọ́ lé sí. Gbogbo nǹkan tá ń sọ ni pé gbogbo ilẹ̀ tá a wà yìí pátápátá ibẹ̀ ni wọ́n ju òkú sí. pátápátá kò sí ibi tó vacance. lẹ́bàá níbẹ̀ ló wù ní láti rà. bẹ́ẹ̀ ni bàbá not be 200 not be 300 not be 500. nígbà tẹ́ ra. ikú yẹn ni mo yọ òkú tán ṣe síbẹ̀ ni. wọ́n sìn àbí wọ́n máa jù sí omi yẹn ni. òkú kálẹ̀ ni òkú àwọn tí mọ̀lẹ́ bá pa. bẹ́ẹ̀ ni. kì í ṣe pé wọ́n á sin wọ́n. ọ̀hún sin wọ́n o sin wọ́n kẹ̀ òkú òṣìkà ni. òkú tí mọ̀lẹ́ bá pa nílẹ̀ kálẹ̀ wọn kì í sin òkú yẹn. wọ́n máa jù ni pẹ̀lú máa bọ́ àti oríṣiríṣi mọ ayan bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo bá níbi èmi ò wọ́n ń ṣe. ilẹ̀ bá nà kásẹ̀ tó fẹ́ ta lẹ̀ fún yín pé bí lẹ fẹ́. bẹ́ẹ̀ ni. nọ́mbà dẹ̀ ta fún yín. wọ́n ta fún mi. ẹ̀yin náà bá rà. mo rà á ìgbà tí mo rà á wọn gan bó ṣe that time wọ́n máa ṣe yíwù wọ́n máa ké káàkiri everywhere kò sí tó kàn mí ìgbà tí mi ò kò sí tó kàn mí kàn wọ́n. bẹ́ẹ̀ ni. bàbá màmá ẹ ní àwọn èèyàn tó jẹ́ wípé ẹ lọ mọ́ gbàgbára lọ́dọ̀ wọn. wájú ọlọ́run àti ènìyàn mi ò gbàgbára lọ́wọ́ ọlọ́run àti omi tí mo ń bọ́ mi ò gbàgbára lọ́wọ́ anybody àtọ̀ mi ò tẹ́ ti gbárí. ṣé láwọn èèyàn nílùú yín tó jẹ́ pé ẹ máa ń tẹlifóònù sí wípé dákun bá ń sẹ́ndì agbára náà sí. mi ò tiẹ̀ ní everywhere mi ò ní gúnmẹ́rin ayé mi ò ní. ṣé wá láwọn èèyàn tó kọ́ṣẹ́ látọ̀dọ̀ yín torí àbí iṣẹ́ yóò ṣe é kọ́. sórí mo kọ́ àwọn kan ẹnìkan ṣe wá bọ́tù ikọ̀ kan wà spirit tó ń lò mí iṣẹ́ omi yìí wà mi ò ní lo oògùn máa wò yọ̀ mi ò ní nǹkan tí mo kọ sílẹ̀ máa wò ẹ́ mo ti mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ tí ò bá wá nìyẹn ó ṣòro. bí ti báwo. ó lè wá báyìí mo ti mọ̀ nǹkan tí mo ti wò ẹ́ báyìí mo ti mọ̀ nǹkan tí o fẹ́ lò ìwọ ò lè ní agbára yẹn ò lè ní àṣàṣà ti ní agbára yẹn o lè kọ́ ẹ ní àwọn pẹ́tipẹ́ti bọ̀tì o lè tó bá ní agbára yẹn wàhálà tí ò bá ní ìgbà iṣẹ́ omi tó lè fẹ́ pa ẹ́ dànù pa ẹ́ dànù tó lè pa kónù tí ò bá pa ọmọ ẹ tó bá pa ọkọ á dà ẹ́ nà bí omi ìfọwọ́ omi ìṣàwọ́. bàbá màmá iṣẹ́ yìí ò ṣeé kọ́ iṣẹ́ tẹ́ ẹ ní ò ṣeé kọ́. àbọ̀dẹ̀ sọ̀rọ̀ kí ló tó fi sọ̀rọ̀. àfi àwọn irú ìgbẹ́bí wọn yẹn irú ìgbẹ́bí àbí wọn bá ta ènìyàn ní ìta gbà kó wẹ́ so understand àbí àwọn kankan bọ̀tì ìyẹn lè bọ̀tì bí báyìí. àtàgbà yẹn ni wọ́n ń pè ní kán sọ̀yàn láta bẹ́ẹ̀ni tàbí kán tààyàn ní ọfà bẹ́ẹ̀ni òun náà ń pè ní àtàgbà ẹ máa ń ṣe gbogbo yẹn ẹ máa ń yọ gbogbo yẹn tó bá ta ní àtàgbà màmá ẹni sùúrù màmá nǹkan tí mo ń ṣàlàyé ni wípé ṣé àwọn ẹ láwọn ọmọ tó jẹ́ pé wọ́n kọ́ṣẹ́ látara yín tọ́jú ọmọ yín gẹ́gẹ́. àwọn ọmọ mi mọ̀. ok ẹ kọ́ wọn. àwọn ọmọ mi mọ̀ àwọn ọmọ mi ní omi spirit wọ gan-an ó ga ó tún ga. bí ti wá wò. àwọn mi méjì kan wà ó dà pé ó tún lò wọ́n bí like my own. báwo ni ẹ̀mí yẹn ṣe máa ń lóyún. wá o lè mọ̀. iṣẹ́ ọ̀tọ̀ ní area yẹn. ọ̀tọ̀ ní area yẹn. ok bọ̀ ṣọ́ọ̀ṣì wo lẹ máa ń lọ. rìdíìmù ni mo ń lọ. kí lẹ máa ṣe ń rìdíìmù. kí ni mo ṣe wọn máa wá bá ọtọ àárọ̀ tó bá wẹ mi ò kí rí bó tó wọn bá wá àárọ̀ tó bá débi wọn máa kọ́kọ́ wá gbàdúrà fún mi wọn ti ń bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ kí nìyẹn ti wá ká mi lára wọn máa lọ sí. ẹ kàn ṣeré lọ ẹ rẹ máa ń gbọ́ wàásù. àti lóde mo ní máa gbọ́ tó bá ní nǹkan ṣíṣe máa lọ tó bá ní nǹkan fẹ́ ṣe kan ní ṣọ́ọ̀ṣì tó ní ìdówó máa sàn wọn ò kú òní bí ìgbà tí mo kó sí kan tí mo gbélé tó ní bá mi jẹ́. láwọn àwọn ará jọ́ọ̀jì. ó dá o. àwọn bá sọ̀gọ́ ọ̀jẹ̀. àbá gbogbo ọ̀kan láti wà jáde tí o bá ṣe kan tó lè pa ènìyàn lára tó o bá ṣe kà tó bá kọ́kọ́ máa wò ẹ́ tó bá yà somebody like that a máa in together. ẹ sọ lọ́jọ́ kan lórí ètò tí mo gbé yín wá ẹni tẹ́yìn bá fẹ́ ṣe deliverance ní chọ́ọ̀chì tán bá dí deliverance yẹn sí wọn kàn máa gbé bọ̀ lọ́dọ̀ yín. bàbá tábà wò bọ́ọ̀ ni kékeré yín ṣe bẹ̀rẹ̀ nídìí iṣẹ́ yìí. àti kékeré ni mo ti mú. bó ló ṣe bẹ̀rẹ̀. àti kékeré òní tí dáàdì mi wà láwọn sọ pé tó bá ṣe èmi nìkan ló bí mo ṣe ọkùnrin òní kò ní bímọ. Okay. sórí
ìbà dáàdì mi omi ló ń gbé a máa wọ̀nà omi lójú yín a jáde kò ní gbé kankan a gbé ẹja wá a mú aṣọ wá kò dẹ̀ ní rẹ. ok kò ní sómi lára kò ní sómi lára gbogbo everybody mọ̀ ní ọ̀dọ̀ wa ni wọ́n pè ní píyàwó kò sẹ́ni tí ò mọ̀ ní gbogbo àgbáyé kò sẹ́ni tí ò mọ̀. àti kékeré ni mo mọ̀ torí mo máa jókòó ni mo fẹ́ sọ ibẹ̀ yẹn máa gbé lọ máa stop wẹ̀ bá ti jókòó máa jókòó ní àárín ènìyàn ikọ̀ yẹn máa wá. báwo ni ṣe wá á wá lójú mi á wá physically á ra àwọn tó bá kùn díẹ̀ ká tó yẹn máa máa fẹ́ǹtì mo dẹ̀ mọ́. bí ti báwo. kò ṣeé sọ síta agbára náà ni a máa wá a máa rí èrè yẹn tó báyìí. ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣé kò ń ṣe fíìmù lẹ́ ń sọ. ọlọ́run ẹ ti sẹ́ni mo kẹ́tẹ̀lé a máa kì í fíìmù ká wà pàpà wá big like this very good a máa romi a máa tó bá ti romi títí tó bá ti torí ẹ̀ orí mi bẹ́yẹn a máa fẹ́ǹtì lọ. but ìgbà tí mo later wọn tó wá sọ ọkọ̀ tí mo máa àwọn náà tó kọ́ mi mo tó wá ṣe tó bá kàn wá. kò ní ní ìtumọ̀ kankan mọ́. a máa fi báyìí tó bá ti bẹ́ẹ̀ àwọn ènìyàn ti máa pa mí àwọn àrògbò wọn ti máa pa mí àwọn àrògbò àwọn ènìyàn mi gangan wọn ti máa pa bọ̀dọ̀ kò ṣe é pa tó bá pọ̀ jù wọ́n máa forí ara wọn dín ní any try tó bá pọ̀ wọ́n máa forí ara wọn dín ní I sure of that àwọn àròpé bẹ́ẹ̀ kọ́kọ́ àti ọtí ọkọ́tọ́ náà fún mi wá òun ni mo wà lórí ẹ̀. má torí pé o ṣoògùn kò ṣiṣẹ́ lára rẹ kò sọ pé o ṣoògùn mọ́ o torí wípé o ò tí ì dé ọ̀dọ̀ oníṣègùn tí ìràwọ̀ ẹ̀yin méjèèjì jọ papọ̀ mọ́ tara yín ni jẹ́sẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá ṣoògùn a mọ̀ wò pé oògùn yẹn ò jẹ́ èèyàn máa ń farabalẹ̀ fún oògùn ni torí pé kì í ṣọjọ́ tí aláìsàn bá dé hospital náà ni àìsàn yẹn máa kúrò ńbẹ̀ díẹ̀díẹ̀ ni mo sì máa ń sọ̀rọ̀ kan wípé tó bá fẹ́ ṣoògùn tàbí tó bá fẹ́ ṣe nǹkan rí wípé o mọ̀ yọ ọ̀sọ́jọ́sọ lọ ṣùgbọ́n nínú pàṣẹ pé kéèyàn mọ̀ yọ ọ̀sọ́jọ́sọ lọ èèyàn máa níṣòro torí pé wọ́n bẹ́ẹ̀ ṣe tutù o ò rí outcome ètùtù lọ́ba ní fake ní gbogbo àwọn oníṣègùn orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ tàwọn tilẹ̀ Yorùbá rárá kò rí bẹ́ẹ̀ torí wípé ara yàtọ̀ síra wọn ara ẹlòmíì tó bá ṣoògùn kékeré yóò dáhùn even bọ́n fún ní omi lásán tàbí kankan fún ní eérú pé kó lọ́ọ́ fi wẹ̀ yóò ṣiṣẹ́ lára rẹ̀ torí pé ara rẹ̀ báyìí ọba kìíní yẹn ọba mu torí ẹ̀ ló jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé ìkànnì Yorùbá Dùn Online TV kò ní parọ́ fún yín o mi sì ní tàn yín jẹ tí n bá sọ pé má lọ bí báyìí lórí ètò mi ó yẹ kó o ti mọ rísì tí mo fi sọ bẹ́ẹ̀ má lọ bí báyìí ibi báyìí ni kó o lọ lórí ètò mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lẹ̀ ń kọ́ọ̀sì ẹ o torí pé ẹ̀ mọ̀ yọ ọ̀ṣọ́jọ́sọ lọ nípasẹ̀ mímọ̀ ìyá ọ̀ṣọ́jọ́sọ dẹ̀rẹ̀ àmọ́ kó bá yàn mo kí gbogbo wa níbikíbi tá a bá wà ẹ sì gbọ́ kó tó kówó lẹ̀ fún oníṣègùn tàbí babaláwo kan jẹ́ kí n máa mọ̀ ọ́n torí wípé ìgbẹ̀yìn ọ̀rọ̀ ni mọ́ di olóko àdá o jẹ́ kí n máa mọ̀ torí wípé oògùn ṣíṣe nílẹ̀ káàró òjire oògùn wà o ewé wà egbò sì wà mo bẹ̀rù ayé o mo sì bẹ̀rù èèyàn mo sọ pé kò sóògùn o ẹlòmíì àti ẹ̀ mo sọ pé tóun bá ti délùú òyìnbó tóun bá ti wọ ọkọ̀ bàálù délùú òyìnbó wípé ayé kankan ò lè ṣe mọ́ máa tan rẹ̀ jẹ dey play kò síbi tí ọwọ́ ọjà ayé òde sórí ayé tó fílẹ̀ Nàìjíríà tó gbọ́ plane lọ sílùú òyìnbó tó bá ti dé ọ̀hún ayé tó fílẹ̀ àjẹ́ tó fílẹ̀ oṣó tó fílẹ̀ wàá tó lọ pàdé wọn lọ́hùn o torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ṣó ara rẹ ìṣẹ̀ṣe ń bẹ nílẹ̀ Yorùbá o oògùn sì wà agbára ń bẹ nílẹ̀ káàró òjìrè wọ́n tó bá sọ pé kò sí oògùn kò ṣèwé dájúdájú ayé ń dà ọ́ láàmú dájúdájú ara àríyá ò yá ewé ń bẹ oògùn sì wà nílẹ̀ káàró òjìrè mo kí gbogbo ẹ̀yin jáwéjágbò mo kí gbogbo ẹ̀yin àfáà àti gbogbo ẹ̀yin pásítọ̀ mo kí gbogbo ẹ̀yin babaláwo gbogbo oníṣègùn gbogbo ẹ̀yin adáǹṣe jákèjádò gbogbo àgbáláyé gbogbo yín ni mo kí o pé ẹ mọ̀mọ́ ṣe o láṣẹ Èdùmàrè kò sí kékeré babaláwo tí ò lè sùn nú
tẹ́ bá sọ pé ẹnìkan babaláwo ni kò lóògùn kò sí kékeré babaláwo tí ò lè sùnú o ẹ mọ̀ ṣe o ẹ mọ̀ ṣe Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀yin nìkan ni bàbá yín gbé agbára ilé lọ́wọ́ ni àbí ẹ sì tún láwọn míì tó ń ṣe nínú àwọn ọmọ bàbá yín. mi ò bẹ́ẹ̀ lómi ṣe mi ò mọ̀ pé ọmọ bàbá mi nìkan ló ń ṣe gbogbo wọn ṣọ́ọ̀ṣì ni wọ́n lò. ok ṣọ́ọ̀ṣì kí ló dé tẹ̀yìn fún wa yà tẹ́ sọ pé ẹ̀ ní lọ ṣọ́ọ̀ṣì pé. olúkálùkù gbórí ẹ̀ wá sáyé nìkan tí mo gbé wá sáyé nìyẹn. kì í tẹ ìyá ti yín nù. mo yà ní tèmi nìyẹn. torí mo mọ̀ pé tí n bá dé ọ̀dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo máa ń bá lóríṣiríṣi ṣé gbogbo àwọn èèyàn tí ń bẹ ń bí kí ló dé tẹ́ bá wò màmá inú mi á máa dùn tí n bá rí yín gbà mí tọ́pọ̀lọpọ̀ bá rí yín wọ́n mọ̀ pé bóyá bí ọmọ 60 years tàbí 50 years ní ìgbà wo lẹ fẹ́ celebrate birthday yín. kò ì pẹ́ mọ́. how many years. mo ti yá mọ́dún kan kọjá mo ti ṣe 70 kọjá. ẹ ti ṣe 70 kọjá. ọ̀dà màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ pé kò sí ayé. ayé wà o. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. bàbá ayé wà ayé pọ́n yẹ́lẹyẹ̀lẹ. ọ̀pọ̀ àwọn ènìyàn pàwé kan ní ọ̀nà kan ò wọ ọjà. bẹ́ẹ̀ láyé wà. bẹ́ẹ̀ ni ayé wà. torí àwọn kan sọ pé kò sáyé. ayé wà ta ló sọ pé ayé ò sí ó ń ṣe mistake. ayé wà. ọ̀rọ̀ tí mo wá ń sọ ni pé látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn yìí tẹ́ ń ṣe yìí ṣé àti ìrí ọjọ́ tó jẹ́ wípé ó burú fún yín ni débi wípé ẹ wà gbójú òkè ọ̀run báyìí pé kò yẹ kí n ṣiṣẹ́ yìí ṣó ti wà rí. mi ò dẹ̀ ti rí iwájú Ọlọ́run àti ènìyàn. tàbí kẹ́ ẹ ṣiṣẹ́ kíṣẹ́ yẹn má dáhùn ṣó ti ṣẹlẹ̀ rí. mi ò ti rí èyí tó wá rí i pé tó kù díẹ̀ káàtó máa tó padà repeat mo mọ̀ pé létọ̀hún èṣe pọ̀ jù èṣe pọ̀ oògùn ilé yẹn dúró gàdàgbà ni tó bá mọ wọn bá mọ tó bá rẹ̀ wọ́n bá rẹ̀ òun ló máa ṣe tutù tó mẹ́fìtì tí ò fẹ́ tètè gbà ìyẹn gan wa létọ̀ wa tó repeat yẹ. ìyẹn lè repeat yẹ fún ìgbà méjì fún àbí mẹ́ta fún kó lè ṣẹ̀ṣẹ̀ dáhùn tọ́wọ́ tó bá ṣe orí ẹ̀yọ kan lẹ́ dúró tí ẹni tó mọ̀ pé gbogbo èdè ó dúró tì í orúkọ bá mọ mi á bá ẹ mọ́ tó máa ń lè sàn tó wá lè so èṣù tìyẹn ló máa ń gbà tó gbà mẹ́ta. àwọn kan máa ń sọ wípé kò sóògùn wípé oògùn ò ṣiṣẹ́ mọ́. oògùn ṣiṣẹ́ ò tẹ́ńtọ́ sọ pé oògùn ò ṣiṣẹ́ kò ibi tó yé dé ló sọ. oògùn wà omi wà wọ́n máa lò fún àbá yìí bá mú omi wà tó máa lò tó ẹ̀mẹ́ta ẹnìkan àfọ ẹ ló máa lò ọkọ àfọ ìṣẹ́gun kékeré ló máa ṣe fún tá máa gbà ẹlòmíì tó bá tún ṣe ṣẹ́gun tó kọ́lé tó kọ̀nà kò ní fẹ́ gbà ìyẹn báyìí wọ́n dúró gógógógó ni wàá tún wá dúró wàá tún wá rìpíìtì ẹ̀ ọwọ́ máa ro wọ́n wọ́n máa fi ojú tọ̀hún sílẹ̀. màmá a jẹ́ wípé ẹ nígbàgbọ́ lórí ètùtù jòògùn lọ. bàbá mo ń gbàgbọ́ ju ètùtù lọ. ètùtù bàbá ẹbọ Ọlọ́run wà lé Ọlọ́run ó ju gbogbo wa o but mo believe ẹ ètùtù àti spiritual mo believe ẹ. èwo lẹ nígbàgbọ́ lé lórí jù. ọlá méjèèjì ló nígbàgbọ́ lé o tó bá ṣe rí lẹ́kàn mo believe Ọlọ́run ju gbogbo ẹ lọ but Ọlọ́run ò sílẹ̀ wá o ọmọ ọ̀ràn ènìyàn ni that is it. ẹ nígbàgbọ́ lórí ètùtù dáadáa. ètùtù àti gbé ẹbọ ètùtù. àti gbé ẹbọ ẹ sì ń gbé ẹbọ bẹ́ẹ̀ ṣe wà yìí. mo sì máa gbé lálẹ́. kí má ti sọ̀rọ̀ jù ẹ̀ tó gbẹ́bọ̀ gan lálẹ́. mo sì máa gbé ẹbọ lálẹ́. mo ti á ṣe ṣẹ́gun mo ti á gbẹ́bọ. ẹ tí gbẹ́bọ lọ síbi kan rí káwa àlùjẹnu náà. mo gbé ẹbọ lọ wọ́n dá padà wá. bó o lè ṣe ṣẹlẹ̀ torí ẹ ti sọrí lọ́jọ́ kan mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀. mo lọ ìdí ìrókò ni mo kúrò ní ìlú yìí mo lọ sí ilẹ̀ omi mo lọ sí Èkìtì mo lọ gbọ́ ẹbọ sílẹ̀ tá a padà wá mo débi a kò níbí ní 1 tó yẹ bọ́ tó ń gbélé yẹn tá a bá pàdé ènìyàn onítọ̀ wọn á mórí di so mo wá dúró jẹ́ kí gbogbo ìlú pa lọ́lọ́ a máa lọ tá a gbẹ́ ẹbọ sílẹ̀ tá a ṣe gbogbo mo sáré pé mo rí sàn mo rí
sáré ẹni tó àwọn tó ń pèsè mo sá tèmi ní pé mi ò bá wọn wà ní group mo gbé sílẹ̀ mo dẹ̀ padà mo dé bí báyìí mo bá náà nà fún kúkú dé. bó lẹ ṣe wá ṣe ẹbọ tẹ ti gbé lọ síbi mo ti gbé lọ mo wá bá ṣe sọ ọ̀hún fẹ́ para wọn ni mo kà mo sọ pé tá mo máa ń ṣin ẹ díẹ̀ mo kà tún gbẹ́ díẹ̀ mo kà tún rẹ́bọ lórí ẹ̀ mo kà tún ṣe kíni mo kà tún mẹ́ẹ̀dì ẹ̀ kàdánù ni mo kà tún gbé padà lọ ni. ẹ tún gbé padà lọ síbi tẹ́ ti gbé. ta ni mo fẹ́ gbé tó bá mọ́jú kú mọ́ nìyí. ẹ lè gbèrú lé. ìwé ilé wo mo tún gbé alẹ́ yẹn òun ti lọ sọmọ pé kò jìnnà sí mi òun súnmọ́ mi dáadáa ọ̀gá ìjì kó mo ra màmá ọbẹ̀ kí ló dé òun sáré wá òun làkẹ́ ó ní yéè ó ní màkẹ́ yéè tó bá ṣe yéè kí ló fẹ́ kí n ṣe ó yàwó ọkọ̀ wá gbé. ẹ bá tún gbé tọ́ ẹ bá yẹ gbé lọ. àgbẹ̀ ẹ̀bọ. bàtẹ́ débẹ̀ ńkọ́ ẹ bá yẹn ń bẹ̀ mọ́. kò sí bẹ́ẹ̀ ìtumọ̀ kó sọ̀rọ̀ náà gbé wá síbí. ta ló gbé wá bẹ̀ ta ló gbé wá síbí báyìí. èsì wọn ò gbá ní. wọn ò gbá níṣẹ́ wọn ò gbá níṣẹ́ wọn ò gbá ṣẹ́ wọn ò gbá wọn níjà wọn ò gbá níṣẹ́. wọ́n ṣe wá padà wá gbé ojú ò gbọ́dọ̀ má ba ìgbà tí mo gbé ilẹ̀ tí mo padà wá aago 6 ti fẹ́ lù mo ṣáà débí mo tún débí tán mo ṣe padà tún lọ sọ́jà mo ṣe tún wá rú ẹbọ again mo ṣe tún dá padà. ẹ ṣàlàyé kó lè yé wa dáadáa kó yé mi. èyí tó wá débí yẹn mo tún rú ẹbọ sí mo gbé padà ọ̀tọ̀jú tí wọ́n mọ́ tán mo ṣe tún wá rú ẹbọ another fresh ẹbọ tó gba yìí tó gbẹ̀yẹ mo fi gbá mo fi rú mo wá tẹ̀sẹ̀ dá padà kí n lè balance. tẹ́ ẹ bá gbé padà báyẹn lè balance. no ma balance but sa àìdìwé sọmọ kí wọ́n bínú ọkọ̀ ìkọ̀ wá sílẹ̀ ni mo fẹ́ kí iṣẹ́ yẹn wà ókè fún ẹni tí mo ṣiṣẹ́ fún ó dà pé kò nǹkan tó gbélé yẹn bẹ́ẹ̀ mo èmi àwọn mẹ́ta gbà àwọn méjì ò gbà so understand mo gbà máa fi ilẹ̀ mi ò ní pa èyí sọ pé mi ò ní gbà so mo ṣẹ̀ wá ṣe fúlé wọn lọ ó dẹ̀ pick ó dẹ̀ wá. àwọn ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi ni àwọn iṣẹ́ kan wà débi pé wọ́n á sọ fún pé ẹ gbọ́dọ̀ ṣe ń gbà mí. wọ́n lè bá mi sọ. ẹ wá ìtàn fún wa dá iṣẹ́ yẹn padà fún yín. àwa mo gbé débẹ̀ ni wọ́n gbé débẹ̀ wọ́n lè bá mi sọ tó máa pẹ́ mo bá wọn ṣe àti ìbẹ̀rẹ̀ mo bá gbà ṣe wọ́n á bá mi pé mi ò gbọ́dọ̀ gbà ṣẹ́ yẹn. gbà tí mi ò wá láàrin wọn yẹn ó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ tí mo wá wà láàrin wọn ọmọ àti sọ fún pé don't do it màá sọ pé mi ò ní ṣiṣẹ́ yìí o ọ̀ tó bá ṣe ìkà búkú wọn lè sọ pé wọ́n máa ṣe bọ̀tù wọn dẹ̀ lè ṣe so I'm not among. ok àwọn ewu wo lẹ mọ ń bá pàdé tẹ bá ń gbẹ bọ lọ ń gbà mí. àbòwò máa pa ẹlòmíì máa dùbúlẹ̀ lójú ọ̀nà máa ní kí mọ́tò gun orí ẹ̀ kọjá. màmá kò yé mi nǹkan tẹ́ ń sọ tẹ́ bá lọ lójú ọ̀nà. ẹ máa dùbúlẹ̀ nílẹ̀ aṣọ fún wọn máa dùbúlẹ̀ mọ́ ní kí mọ́tò gun kọjá àgọ́ orí ẹ̀ kọjá náà ni. nǹkan tẹ́ ń sọ yé mi o. ọ̀gá tẹ́ bá ń gbé ètùtù lọ. tàbá tẹ́ bá ń gbé ètùtù lọ ẹnìkan wà mo fi àṣírí bò àwọn tí wọ́n tó fẹ́ pa ìyàwó ẹ̀ ọ̀gá pátápátá ni mi ò fẹ́ dárúkọ torí gbogbo ènìyàn mọ̀ ìgbà tá a lọ òun sọ ma pé ẹlòmíín wà wọ́n fẹ́ máa fẹ́ ìdí kòkó àwa múra mo ti rí ẹbọ yẹn tán mo ní kó dúró ká lọ ó ní òun gan á lọ pọ̀tì gba débẹ̀ a ò mà tún gbé mọ́tò padà wá ìgbà tí wọ́n bá fún ní ìgbà tí ìgbà mọ́ mo dúró wòran ni mọ́tò ìjọba náà kọ́ tẹ̀ mọ́tò ti knock ní ògégégégé òun ló dẹ̀ ní ètùtù kò yẹ kó lọ pọ̀tò òun fẹ́ bíi pé àṣẹ wọn fẹ́ ọ̀gá wọn kínní. bàbá ẹsẹ̀ láfihàn délé o ká tó jẹ́sẹ̀ délé àtọ́jọ́ ẹ̀ oní ní ayé àtọ̀run tó bá tuntun rẹ̀ rú ìyẹn yìí kí yìí pa òun pọ̀tì ìyàwó yẹn ìṣòro yẹn ó bọ́ kó lórí ìyàwó yẹn kì í sọ̀rọ̀ eré ọ̀rọ̀ tí mo sọ yìí ó kọjá nǹkan tí wọ́n fẹ́. àwọn ètùtù kan wà tó yẹ pé ó ṣòro ó gbé. àwọn ètùtù kan wà tó ṣòro gbé bọ̀tẹ̀ kò gbogbo ni mo ń gbé o. irú àwọn ètùtù wo ló ṣòro ó gbé màmá. kò sí wọ́n bá rí i pé ẹnìkan wà wọ́n fẹ́ pa wọ́n ti pẹ́ wọ́n ti pọ̀ dítọ̀ ọ̀hún bọ̀tẹ̀ wọn ò ti jẹ́ ẹ̀bẹ̀ ló ṣòro. wọ́n máa bínú gan-an ẹ̀kọ́ àti ti pẹ́ wọ́n fẹ́ jẹ́ ẹ̀kọ́ wọn ọlọ́gbà yẹn ó ṣe ìṣòro ni but still náà you will do it. èyí tí mo ṣe tí wọ́n dá padà yẹn gan èrú ẹ̀ ni. ẹ fẹ́ túyàn kan lẹ̀ ni. bẹ́ẹ̀ni. màmá kéèyàn túyàn lẹ̀ máa ń le. kò í jì. kò í sí yìí. kò í jì. láti túyàn lẹ̀. mo gbàgbọ́ ọ̀rọ̀ kan
gbàtí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn mo ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ bàtí mo máa mi ò nẹ́tà ọjọ́ tí mo rí ẹbọ kan fún ẹnìkan ọba yẹn nítorí ó ti kú wọn gbé wá mo wéèkì ẹ̀ ó wà okay scale yẹn wà tough gbàtí mo rú tán gbàtí mo rí pé mo mọ ẹ̀ní time sọ pé mo rú ẹbọ yẹn tán ọmọ mi kò jù báyìí ó ti bí i 5 years máa fi wé bàbá mo rú ẹbọ tán torí tọ̀hún pick mọ̀ mi kà sí mọ́ mi ó tá mọ́ mi nìkan mo gbọ́ ní ó tá. lọ́ba ṣe kí ni. ó lọ nìyẹn. ẹ̀sọ́ ọmọ bíbí inú yín. My younger brother. Màmá kí ló ṣẹlẹ̀ irú ẹbọ wo lẹ gbé gbà yẹn. Ẹ ti sọ gbogbo eléyìí fún mi màmá o. Ẹni yẹn survive. Ẹ ti sọ gbogbo yẹn fún mi màmá mo ń gbọ́ yín lọ màmá. Àbá ó ṣiṣẹ́ ní iṣẹ́ yẹn tough wọ́n ti gbé ká kò ṣeé ṣe ọ̀dọ̀ wá dé ọ̀dọ̀ mi ó yẹ kí n kọ́kọ́ ro ọtún bọ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ fún ènìyàn máa kọ́kọ́ ro àwọn ọmọ mi kí n tún ṣe èmi ò ro bọ̀ díwẹ̀ tó fi sáwà yẹn èmi ò ro bọ̀ kà síbẹ̀ sí tán tó ti wà píìkì báyìí ni tó ti wà píìkì tó tẹ̀ wéèkì tó tẹ̀ wà ókè bẹ́ẹ̀ ó kà fún mọ́ mi nìkan ni mo gbọ́ ẹ̀ǹtì àwọn ló wá síbí ni. Bàbá ẹ dúró ọmọ bíbí inú yín lẹ fi dí ẹbọ tẹ́ gbé. Bàbá mi sọ fún ẹ. Kí lẹ wá padà ṣe. Kí lẹ wá padà ṣe. ẹ wá padà sí gbogbo àwọn tí mo ṣe gbogbo wọn ti kú tán. Ọmọ yẹn bọ ẹ̀rí jíjọ yẹn mọ́ ọmọ yẹn kú. Mo ní before mọ́ mi yẹn ọ sọ pé wọ́n ti jẹ onítọ̀hún wọ́n ti pẹ́ mo ṣe ni wọ́n fi ọmọ mi dípò ní bọ̀t bàbá gbogbo wọn ti kàkú sá. Ẹ̀yin náà bá wọn fà á ẹ̀yin náà bá wọn fà á. ọmọ bàbá wọn jẹsẹ irú mi ò jẹ wọn jẹjẹsẹ. ó jọ kó yé mi pé àwọn nǹkan tẹ máa ń là kọjá náà wà. bàbá àti yẹn àtúgbà ẹ máa ṣẹ̀ṣẹ̀ wá ká sí èyí tó jù bẹ́ẹ̀ kò sí kan tó wà pù. Màmá a jẹ́ pé irú àwọn ẹbọ wípé ẹbọ màmá ẹ bá gbẹ́bọ iṣẹ́ wa ò lọ déédéé òyìn ò ní wàhálà. Bàbá iṣẹ́ ò lọ déédéé. kò sí ìtò ní wàhálà o. Irú àwọn wo. Kò sí ìtò ní wàhálà. Irú àwọn wo ni. Àwọn kan ń da iṣẹ́ nìkan rú òun ò fẹ́ gbé dúró wàá dúró kó tún máa gbé. Bí ti báwo. Ètùtù ni bàbá tó bá lè dádé gbé ó lè dádé sọ gbé irú ẹbọ tí mo máa ṣe ètùtù ara mi kí tún gbé. Ẹ̀yin gbọ́ ọ̀kan ṣe ètùtù ara yín. Tó bá sí pé àwọn tí ò kí ń tó bá sí àwọn unit together wọ́n ní ṣe ètùtù ó dáa kò sí kan tó affect wọn àwọn tó wà ní group yẹn so I'm not the group wọn ò dẹ̀ ń ṣíyàwó mi ìyẹn mo tẹ̀ ti kọ́kọ́ làálàá mo ti rí àwọn dẹ̀ gbé ikọ̀ mi ta ló wá gbé ikọ̀ mi lọ́mọdé bẹ́ẹ̀ ni mo sọ tó wá kan lẹ̀kùn ní àránká 1 gẹ́gẹ́ mo jí dvd 2 o'clock tí ó wà ó tí woman yẹn wà ókè wọ́n ti àṣẹ wọ́n ti gbé kápá wà tó wà ókè ní 2 o'clock just 2 o'clock just 5 after 2 mọ́ mi nìkan ni mo gbọ́ ni. lọmọ bá kú. mọ́ mi nìkan ni mo gbọ́ kò sí ká tó tẹ mọ́ mi yẹn nìkan ẹ̀hún dédé bó ti sílẹ̀ kò síbi tá a fẹ́ jí náírà ẹ̀ bọ̀dé sáà mo wá dáná. Ẹ̀yin náà dáná. Mo dáná náà jó gidigidi ó mọ síbẹ̀ nìkan tó wá bẹ̀ mí pé kí n jọ kí n dáríjì wọn àbí ó ṣojú ẹ pé kí n jọ. Ẹ̀yin náà gbẹ̀san. Báwo ni mo ṣe gbẹ̀san ọmọ mo gbà tó ọkọ still mo ti ń gbà. Ẹ ti gbà tán. Mo ti ń gbà. Ọmọ ti tọ́dún mélòó báyìí. Ó tọ́dún mélòó báyìí. 11 years mo ti ń gbà o. Ẹ tún gba ẹ̀san lọ di ìsìn. Mo ti ń gbà sẹ́ẹ̀sẹ̀ bí àwọn kan wá bẹ̀ mí a ní mo kú rọ́kọ́. Ó ń lọ wà bá. Ẹ ọmọ kan tó ọmọ yìí lè dáná èèyàn la. Wọ́n dẹ̀ pọ̀ ọmọ yín lọ́wọ́. Ìgbà tí mi ò ṣe gbàsà o how come mo rún bẹ̀yẹ̀ mi ò ṣe. Ẹrun ibẹ̀. mo ibẹ̀ rún. Èmi ò mọ anybody but mo sáà rí pé ẹni tó ṣe kan báyìí mo fẹ́ kó rí báyìí fẹ́ kó rí I can't be a god Ọlọ́run wà lórí tẹ́ ẹ̀ but wọ́n ní ọwọ́ tó bá sì kà báwọn ṣe wọ́n ní wọ́n máa gé ni ìgbàgbọ́ mi ò débẹ̀ kí ènìyàn fọ́ agbo mi nà dáa fọ́ ẹyin mi nà. Ok tóyìn bá dà yìí lágbo nù. Bàbá máa fẹ́ yín ẹ̀ mi ò lè fọ́ ẹyọ kan máa fọ́rọ̀ títí ayé ni. Màmá. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ bá dà lágbo nù. Bàbá bẹ́ẹ̀ ni sà gbogbo ènìyàn mọ̀. Kí ló dé fi burú bẹ́ẹ̀ yẹn. Bàbá. Bẹ́ẹ̀ ni tó bá di pé fẹ́ mú ọmọ lòmíì tí ò gbọ́n tó bá gbọ́n mi ò ní dáhùn tí ò bá gbọ́n tó fẹ́ ṣe ọmọ lòmíì léṣe máa dúró tó di ọkọ. Ẹ dúró tì í. Màmá dúró tì í sẹ́ẹ̀ bọ́tẹ́lẹ̀ wá di pé ìwọ gan òfé géèmù wọ́n ń pa àwọn àyà òfé géèmù
tó bá ṣe òfè game mi ò ní dáhùn sí àwọn tí ò gbélé àwọn tí ò súnlé òfè game òfè game tí ò súnlé bọ̀ tó bá rí pé òun lé òfè game àmọ́ bá ẹ du ọmọ ẹ. ẹ bá dún ọmọ ẹ. máa dún tó du ọkọ. bẹ́ẹ̀ yẹn bá tọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yín náà tọ́. bàbá iwájú ọlọ́run àti ènìyàn bọ́ ọlọ́run gbọ́ ọlọ́run. màmá bẹ́ẹ̀ yẹn bá tọ́ yẹn tọ́. bàbá ọlọ́run náà tiẹ̀ ti bí mi gan báyìí ọlọ́run. ẹ má bá ń gbẹ mọ̀mọ́ ẹ má bá ń gbẹ mọ̀ ẹ má bá mọ̀mọ́ kẹ́ bá ń gbé po wá. ọlọ́run. mọ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá tọ́ yẹn tọ́. bàbá ọlọ́run gbọ́ ọwọ́ mi rí ọlọ́run gbọ́ mo bá kọ́ ilẹ̀ ni mo kẹsẹ̀ lé ọlọ́run tọ́ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run gbọ́. mọ̀mọ́ mọ̀ sí lọ́ọ̀sì lórí ọ̀rọ̀ yìí. ọlọ́run gbọ́ bàbá ọlọ́run gbọ́ ọlọ́run Olódùmarè. bẹ́ẹ̀ bá tọ́ yẹn tọ́ bẹ́ẹ̀ bá tọ́ yẹn bá fà á. máa tọ́ pa ni mi ò tiẹ̀ tọ́ dúró máa tọ́ pa tó o bá kọ́kọ́ tọ́ ẹ tí o bá fẹ́ wà ókè máa wà ní tó bá wà ní aká ẹ lára so from there I will get you down. mọ̀mọ́ tẹ èèyàn bá ti ọwọ́ sí wípé kí ló fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe. tó bá náwó kí wọ́n fẹ́ ṣe yẹn o sì yẹn mi ní time kí ló fẹ́ ṣe yẹn o mi ní time máa ní pé o mọ̀ dáadáa o dẹ̀ máa rú ẹ̀dá tó máa mójú kúrò bọ̀ sá tó bá lọ síbi ẹ̀kọ̀kọ̀ mi àbí tẹ́ bá lọ fọ́kọ mọ́ yìí. bàbá o ó ti tọ́ nìkan tó wà náà ni mo ń sọ ọlọ́run gan rí mi ok for example mo rí ẹ báyìí ẹnìkan fò ń tọ́ ẹ mo dẹ̀ mọ́ ẹ tó ń tọ́ ẹ máa bá tó ẹ̀ǹdì ọlọ́run fún mi máa bá tó ẹ̀ǹdì sọ ẹ gbàgbé. màmá a jẹ́ pé bẹ́ẹ̀ bá pè yín pé ẹnìkan ó ṣèkà fóun ẹ lè bá gbẹ̀san. ẹnìkan wá ṣèkà fún un bá wọ ẹ kì í ṣe gbogbo ènìyàn tèmi ni mo lè ṣe bẹ́ẹ̀ gbogbo ènìyàn ẹlòmíì tó yá àwọn tó yí kan tó wà láyé ẹlòmíì á ṣìkà omi kò ní rò parí bẹ́ẹ̀ kò dẹ̀ mọ̀ parí bẹ́ẹ̀ a máa regret onítọ̀hún a máa fẹ́ gbèjẹ̀rún yẹn bẹ́ẹ̀ tèmi ni pé máa pẹ̀tù fún onítọ̀hún àwa lè wá bẹ́ẹ̀ onítọ̀hún pé kó dáríjì bẹ́ẹ̀ ni tèmi ni mo sọ. ẹ bá tọ́ yín. bàbá àwà kò buhari. asáré. bàbá mi ò lè ṣeré gbá wọnà lóko sáàkì dóyin gbá wọnà lóko sáàkì dóyin àwọn tó bá gbọ́ èdè àmọ́ òwúrò èdè orúkọ tó kí nìyẹn jẹ́. mama. sàmú gbọ́. a jẹ́ pé ẹ kú òlẹ́ńtẹ́ nìkan kàn déédéé fọ́ létí ń gbòòrò báyìí ní irú yàrá dáadáa wọlé. ayé ẹnìkan tí bẹ̀ ṣe báyìí àtọ́jà iláyé ẹ ti bàjẹ́ wọ́n ti wá kó èrò wá bẹ̀ mí tútọ́ ni mo ń sọ wọ́n kó èrò wá bẹ̀ mí wọ́n gbọ́ díẹ̀ dẹ̀ ó wà lọ́wọ́ ọmọ ní kọ́nà díẹ̀ dẹ̀ rá lọ́wọ́ ó sì wà ní ìṣòro wọ́n ti wà ní remind. kí ló dé tó fi fọ́ọ̀kàn yìí. èsì fẹgbẹ ẹyọ má ìwọ. ó ṣe báyìí ṣe ń pé ìwọ. ó nìkan ni kò ju bẹ́ẹ̀ bàbá ọlọ́run mi ò purọ́. ẹ bá sọ̀rọ̀. mi ò sọ ọmọ kàtí. àbọ̀ wà á rí màdé ọkọ̀ lọ ṣàánú wa. mama nǹkan tá à ń sọ ni wípé kì í ṣe pé báyá wípé ẹ máa tọ́ ọ̀yàn ṣùgbọ́n táwọn èèyàn bá tọ́ yín ẹ tọ́. dàbàrò mo máa ń tọ́ ènìyàn mo máa wo kò sẹ́ni tó gbọ́n bàtí mi ò tọ́ ènìyàn mi ò tọ́. n bá gbà àpótí nídùú yìí gbogbo ọmọ ọjà ló bá ń gbà àpótí pé màmá kí n wọlé ni wọ́n sọ fún mi. oh everybody gbogbo ènìyàn màmá gbogbo ènìyàn máa mi ò dẹ̀ ṣe ọmọ nílẹ̀ gbogbo wọn ló máa dúró sí pé màmá àwọn kan tó wá ń pé kí n gbé àpótí wọn dúró abáwo wọ̀ kí n gbé mi ò gbé. tí lóyún bá gbé àpótí òṣèlú wa lọ́wọ́ ṣẹlẹ̀. bàbá tí lóyún bá gbé àpótí òṣèlú wa lọ́wọ́ ṣẹlẹ̀ torí tógun tóògùn. bàbá wàhálà bàbá bọ ẹbí ẹ bẹ́ẹ̀ ni a tọ́ mi o. a jẹ́ pé ẹ kú òní ẹni tẹ́nìkan dèdè máa ṣàṣì tí ó lè máa ṣàṣì yín pé ẹ jẹ́ lọ tá lọ́fà. ìgbà tí wọ́n sá máa bọ́ọ̀lẹ̀ bàbá mi ò sọ ọlọ́run sórí kọ̀ọ̀kan wà tí ọlọ́run dá ènìyàn dá máa yé kó tó wá ní ọlọ́run máa á dá ẹ ní kíní kan á tó wá fi kan fún ẹ. bẹ́ẹ̀ ni. bí ti bá wọ ọ̀rọ̀ yẹn ò yé mi. bàbá ọlọ́run ti mọ̀ ọ̀dá tó fẹ́ mú ẹ dá ó ti á dá ẹ wá á ti àfi àfikún fún ẹ àfikún tó ọlọ́run ti dá mi àfikún tó fún mi ni mo ń lò báyìí. bẹ́ẹ̀ ni. mama tí torí ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo fẹ́ repeat ọ̀rọ̀ yẹn ẹ ní ẹ wà lára àwọn ṣé OPC lẹ pé ni àbí kí lẹ pé. OPC. irú oyè wo lẹ jẹ l'OPC. national woman. oh woman leader. national woman leader of OPC kí ló tán fi ń jẹ. ọlọ́run kó dá ìjùmọ̀ tó wá fẹ́ lo ewé mama mo ja ewé bò jọ. mama kí n jẹ ewé bò.
mọ́tò alẹ́ bí 100 láti state a máa wá. torí kíní kan yà mí lẹ́nu ní bíbá yìí ni mo wà lọ́jọ́ yẹn ọlọ́run ọba orí mi ṣe máa parọ́ o àwọn èèyàn lóríṣiríṣi àwọn èèyàn ńláńlá wá bíbá yìí adẹ̀ tó tébù báyìí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba rí mi lọ́jọ́ yẹn níjọ́ yẹn mo mọ̀ pé àwọn èèyàn ńláńlá wọ́n wá sọ́dọ̀ ìyá yìí kì í ṣe wà mẹ́jọ yẹn tá a fi tó tébù báyìí ṣe wà mẹ́jọ yẹn. tá a ṣe pẹpẹ sípò ọ̀gẹ̀dẹ̀. kì í sọ gẹ̀dẹ̀ ìjàpá ẹja odò yẹn lẹ́pa tí gbogbo wa fi jẹ kúkúrú lọ bí báyìí àwọn táwọn bíbà lọ́jọ́ yẹn àwọn kan gbé àwọn táwọn bíbà lọ́jọ́ yẹn tí n bá sì afẹ́ lé ní 40. alẹ́. àpọ̀njọ́ yẹn táwọn èèyàn bíbà ẹ̀ẹ́dẹ̀ ṣìnàwó àwọn èèyàn ńláńlá wọn wá ń kí màmá mo wá ń wò wípé tán fi wá ń kí wọn láì jẹ́ pé àwọn yẹn náà mọ ibi tán lè gbà lọ ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà tí nǹkan ọba ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wọ́n ní ẹ̀ẹ̀kan látàn ní dómọ́ tán ní dómọ́ tí nǹkan ọba ṣiṣẹ́ wọn à ní padà wá ẹgbà kan tí mo sọ yẹn ná tẹ́ bá fún mi ní nǹkan tí nǹkan yọba ṣiṣẹ́ mọ̀mọ́ ní wá mọ́ ṣẹ́gẹ́ tiẹ̀ so mo wá rí i pé àwọn èèyàn yẹn wọ́n pọ̀ lọ́dọ̀ yín lọ́jọ́ kan náà mo bá wọn kan bíbáyìí náà ẹ̀yin ò sí lé ẹ lò tó wákàtí 5 káwà tó dé ẹ láwọn ti dúró wákàtí 5 àwọn tí mo sọ yẹn mi ò bá wọn gan. mi ò bá wọn torí bẹ́ẹ̀ ṣe èmi kàn fún wọn ní nǹkan kan náà lọ́n ti wọn so kí mo fẹ́ fàyọ mo rí wípé tí nǹkan yẹn ò bá máa ṣiṣẹ́ àwọn èèyàn ńláńlá yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ni máa wá sọ́dọ̀ yín màmá mo kí yín tẹ bá wò dáadáa ṣé torí ọ̀rọ̀ yín sí báyìí ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ o. àbá ẹ jẹ́ kó yé yín. ẹ ti change ọwọ́ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ń tù. bàbá tí kéèyàn bá tọ́ mi pẹ̀lú bàbá mi ò ní gbàṣẹ. ẹ ní gbà. ọlọ́run bí iyù mi ò ní gbàṣẹ. ayọ̀ ọlọ́run kò bọ̀ bí iyù. ẹ ní gbà béèyàn bá tọ́ yín. mi ò ní gbàṣẹ. wọ́n máa bẹ̀ yẹn ní dáhùn. èmi ò tiẹ̀ ń dáhùn tó bá bínú gan ọkọ tún bẹ̀ kí n tún rọ̀ gan ó ṣe. kí n tún rọ̀ gan everybody mọ̀. ọdún ìgbà kí ló wá lè mú yín rọ̀. kí ló lè mú yín rọ̀. bàbá mi ò tiẹ̀ mọ̀ ẹ̀kọ́ tó máa mú mi rọ̀. tírọ̀ kan wà nílẹ̀ gbogbo ènìyàn ti bẹ̀. nínú ìlú gan ti bẹ̀. ẹja sẹ́wélé bẹ̀ ẹja bo ẹja sẹ́wélé ẹja jẹ́wé bò. ẹja jẹ́wé bò. so a jẹ́ wípé ẹ kú òní ẹnìkan tẹ́yìn ẹ̀ka dédé máa lọ tán wà ní ẹ mú ẹ kì í. ó ṣòro. ṣòro. ṣòro mi ò tàn ẹ́ ó ṣòro. mi ò lè sọ rúrú yín o. ọmọ ni àmójúkúrò ó tán. mama ń bọ̀ lẹ bá láìfù yín dé bó lẹ sì bẹ̀rẹ̀ láìfù yín. bàbá mo bẹ̀rẹ̀ láìfù ó wà òkè. ṣe ẹ wá ẹ̀yin náà wáyé díẹ̀. mo dẹ̀ wà láyé yìí o. mo ní ṣe ẹ wá agbára díẹ̀. mi ò wá agbára kí ni mo fẹ́ gba agbára sí agbára wà èmi ò sọ ọlọ́run agbára ìwé ìtẹ́wà igun agbára tí wàá dé ọ̀dọ̀ mi gan nǹkan tí yóò jẹ́ kí mo máa fẹ́ kọ́ ènìyàn àṣòro àfi àwọn nǹkan tí mo sọ fún ẹ yẹn that is life ṣé ẹ rí àwọn tó ń wò mí bí ṣé ẹ rí wọn báyìí ẹ ò rí wọn mo ti á fún ẹ ní agbára ó ti kùn díẹ̀. ẹ tí ì fún mi ẹni kí n sáwà àgbà ni mo ti á fún ẹ máa fún ẹ kẹ́rí bó ṣe ń lọ láyé. kí n rí bó ṣe ń lọ láyé. bẹ́ẹ̀ni kì í ṣàjẹ́. ẹ sì máa fún mi lágbára. wọ́n ti á fún ẹ wọ́n ti á fún ẹ o kò sí nǹkan tí mo lè fún ẹ. kò sí nǹkan tí ẹ lè fún mi màmá. màmá kí ni kan wàá mọ yà mí lẹ́nu àwọn èèyàn tí wọn ì bá wá ní sùúrù fún yín ni wàá mọ yà mí lẹ́nu ẹ sọ̀rọ̀ lórí wà ẹ ní sùúrù. ohun kan rẹ àǹtí ò bá tó bá ṣe tó bá kùn díẹ̀ ká tó wàá tún padà màmá báyìí lórí màá tún repeat ẹ bọ́dọ̀ sẹ́kẹ́ màmá mo ti ṣe. ẹ dùn ẹ padà fún. èmi gan mo ti yẹ ti bí iná tiẹ̀ ti kọ́kọ́ wá bí mi ná first attack wà ní sùúrù èmi gan mọ̀ pé o sọ̀rọ̀ kó tí lówó yẹn màá tún padà repeat ẹ á dà wà ókè mọ̀ tó bá ti kọ́ kánjú yẹn mi lè sá máa dá ẹ lóhùn mo tún lè dá ẹ lóhùn wà ní sùúrù ẹnìkan wà máa fẹ́ kí iṣẹ́ ẹ̀ ní ìyanjú gan gidi ó rọ ọmọ mi mo ṣètò ìkíná mo ti fẹ́ ṣe kejì fún ó rọ ọmọ mi máa jẹ́ kí iṣẹ́ ẹ̀ dán á dán kó jiná kó lè mọ̀ pé iṣẹ́ ẹ̀ dán fún àwọn kan wà wò ẹnìkan wà ìyẹn ti fẹ́ dún àdúrà pa mí mi ò tiẹ̀ mọ àdúrà ti fẹ́ pa mí ọlọ́run máa jẹ́ àdúrà yìí sá. ẹnìkan pè mí wọ́n lè máa ń bínú ṣé agbára yẹn náà ló pọ̀ jù tẹ́ fi máa bínú.
bàbá mi ò sórí. torí mo rí kílé kan tẹ́ ẹ ṣe lọ́jọ́ kan ẹnìkan pè yàn sẹ́ndì owó sí ẹ dẹ̀ lọ gbowó ẹ ní kọ́ mọ mú ẹ lọ́pẹ́ ẹ sí. tó bá sọ pé màmá ẹ ti ṣe báwo ṣe máa dá padà torí pé mo wà comfortable kí n tún wá iṣẹ́ yìí gan torí àyà mi báyìí kò ṣe kò mọ̀ ní business bí ètò mo wà yìí àná business tí mo ṣe. ok. so tó bá dẹ̀ mo dẹ̀ basic máa ṣe but ènìyàn lè wá dúró lórí kan tó ná mọ́ tó ná everything o lè dúró sójú kan ó mọ gẹ́ẹ̀ tó kọjá àwọn àna mi gan sọ pé kí n má tún ṣiṣẹ́ yìí mọ́ èmi ò fẹ́ mi ò ṣe ìfẹ́ wọn ni kó má ṣe mọ́ mi ò mọ̀ wọn ni mo ti ṣe wàhálà jù wọn mọ ẹ̀bọ tí mo máa gbé ìgbà tí mi ò bá lè sùn ọjọ́ tó ọjọ́ mẹ́ta tí a ò sùn náà lè abẹ́ òṣìjú ọ̀gá sùn. kí ló dé fi ní sùn. iṣẹ́ ni iṣẹ́ omi wà tó bá ṣe 12 ni mo fẹ́ ṣe mi ò ní gbẹ̀dọ̀ sùn tí mo bá sùn ní 12 tí mo bá sùn iṣẹ́ ò ṣẹ́ mọ́ màá mi ò ní sùn máa wò táàmì yẹn. aago yẹn kọjá ìfẹ́ yẹ káago yẹn lọ. tó bá kọjá tó bọ́ máa ṣe ó lè kí n ṣe bí ni mo fẹ́ dúró mo fẹ́ gbẹ́ bọ́ lọ mo máa dúró mo máa lọ mo bá ti lọ ọkàn ti balẹ̀. kí ló tẹ́ máa fi gbẹ́ bọ́ lọ bí tó jìnnà ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi wọ́n kà gbé sẹ́yìn kù lé. bàbá rárá o ibi tí ẹ̀bọ bá gbà ló máa gbẹ́ bọ́ lọ. yóò kọ ibi tán bá ti gbà á. ibi tó bá gbà á tó bá sọ pé ní ọ̀nà Èkó mo ti gbé ẹ̀bọ lọ ní ọ̀nà Èkó ní etí bíríjì lórí ìtọ́ ọ̀nà kínní. ibẹ̀ ni wọ́n ti gbà á. ibẹ̀ ni wọ́n ti gbà á a máa gbé lọ ni. ẹ̀yin nìkan lálẹ́ ẹ̀rọ òde ní báyìí. gbogbo ẹ̀dọ̀ sùn. ẹ̀rọ òde ní báyìí. kí ni máa bà á ó ti máa wọ̀ ọ̀nà kí n tó lọ. tẹ bá ń lọ tẹ bá pàdé ọdẹ lójú ọ̀nà nǹkan. ẹ ṣe mọ́tò àgbà kọjá ni mi ò. sọ ma da yín dúró nǹkan fún kílẹ̀ mi. ọjọ́ táwọn bọ̀ wọ́n rọ̀bù adẹ̀kọjá. ẹrù sí báyìí. wọ́n rọ̀bù kọjá ni ẹrù ò bá mi o kí ló kàn mí kẹ̀ tí wọ́n tọ́ bá yìnbọn kò kàn mí kó bá ṣe ó lè padà pa ẹ́ kó nà padà pa ẹ́ dànù. ok ìbátan yìnbọn kò sí nǹkan tó kẹ́yìn. a padà pa wọ́n ni àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n wọ ojú wọ́n mọ̀rú èèyàn tó wà ní mọ́tò. àwọn ò tiẹ̀ ṣe kínní. màmá tẹ bá gbẹ́bọ lọ́ngbà mi tágo 12 bá kọjá kí ni ó ṣẹlẹ̀. àbá kò gbọ́dọ̀ kọjá. ok kò gbọ́dọ̀ kọjá. tó bá kọjá wọn ò ní gbẹ́bọ yẹn. ok ó ti nírú ẹbọ tẹ fẹ́ gbé àwọn ẹbọ mi wà kì í ṣaago 12 lẹ́ ń gbé. àlòmíì wà á lè ti 10 omi wà ó lè ṣe ọ̀sán. ẹ lè gbẹ́bọ ọ̀sán. ẹgbẹ́ ọ̀sán wà. ń bọ̀ lẹ́yìn àgbẹ̀ lọ. orí ìta ni. ọ̀dẹ̀ ni mo ń pè ọ́ dìde gbé nǹkan tó gbé yẹn gbé padà gbé padà. wọ́n lè sọ fún ẹlòmíì wọ́n lè sọ fún mi. kí ló dé tàn fi lè sọ fún yín. try jẹ́ sí máa gbẹ́bọ fún ẹ wá gbẹ́bọ lọ́ni ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ. ẹbọ tó jẹbọ. ok wọn ò dámidọ wọn dáwọn dé wọn dá ẹ màmá yèyé fẹ́ kọ sílẹ̀ mo lè fún ọ ó sì mú dá ń gbẹ́bọ sílẹ̀ mo ń lọ ni. ibẹ̀ gèlètè gan ni ò tó wà àbí bẹ̀rù ni ò tó rí àbí wọ́n ti rójú olóró gan sí. mo bá gbẹ́bọ lọ mi ò dákẹ́ tí mo wà pa tí mo ń lọ òde sọ pé ìyá fún wa nìkan ìyá ẹ̀ bá gbà bá wá fẹ́ mo ti bójú mo sáà drop nǹkan tó ń drop mo sáà gbélé mo wá sílé mi. wọ́n ti rójú olóró gan sí. àbá tó bá ń gbẹ̀bọ gbẹ̀dọ̀ ní slight mistake is offence. slight mistake is offence. is offence. bó ṣe mistake ó dà ara olùtọ̀hún slight mistake is offence yẹn gbẹ̀dọ̀ mọ́ ọbẹ̀ ẹ̀bọ ṣeré kan. ẹ gbọ́dọ̀ mọ fẹ́ bọ ṣeré kẹ. láyéláyé. ojú ò lè pa ni mọ̀mọ́. pátápátá ẹ̀ mọ́ ni mọ́. bàbá tẹ bá wà mọ̀mọ́ tẹ bá wà àwọn babaláwo kan wọ́n kà gbé sórí fẹ́ǹsì ilé ni wọ́n ẹ̀ gbé lọ ibì kankan tiẹ̀. èmi ò sọ̀rọ̀ sí ìyẹn tí wọ́n ní èmi ò sọ̀rọ̀ sí ìyẹn tèmi ni mo sọ o. títí ilẹ̀ sọ. tèmi ni mo sọ o. ó ní ẹ̀dínwó olúkàlùkù mi ṣiṣẹ́ yóò dẹ̀ wá òkè ìwọ ló máa ṣiṣẹ́ tí àwọn èèyàn máa wá sọ̀dẹ̀ constantly. ó ní bólúkàlùkù ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ ní bá ti wo nígbà mi báyìí màá dẹ̀ mọ́ rẹ́rìn pé irun mọ́lẹ̀ tuntun rẹ̀ lórí ilẹ̀. ṣé láwọn ọ̀rẹ́ tán ṣiṣẹ́ irú iṣẹ́ tẹ̀ ń ṣe. bàbá mi ò ní ọ̀rẹ́. ní tó ń ṣe irú iṣẹ́ tẹ̀ ń ṣe nílùú. Ọlọ́run tẹ́lẹ̀ ni mi ò ní ọ̀rẹ́ wọ́n pọ̀ ní ìlú Yorùbá tí mi ò ní ọ̀rẹ́ ilẹ̀ ni mo kẹ́sẹ̀ lé wọ́n pọ̀ ní ìlú Yorùbá tí mi ò ní ọ̀rẹ́. kí ló tẹ̀ fi lọ́rẹ̀ ẹ bá wọn ṣe association kankan. mi ò bá wọn ṣe association wọn ṣe sọ̀tọ̀ ni wọ́n wà mi ò bá wọn ṣe. ẹ sínú ẹgbẹ́ oníṣègùn. mi ò sí ní bàbá mi ò sí iwájú Ọlọ́run àti ènìyàn mi ò sí ní ọgbọ́dọ̀ bọ́ bàtà ní ìgbàlẹ̀ nìyẹn tó tọ́ sára o lè bọ́ bàtà èmi ò wá ní ẹgbẹ́ sọ́sàn mi ò wá ní ẹni tẹ̀ àjẹ́ ò lè mà ní tramanshef. kí wọ́n àdéhùn abáyín pé ẹ̀ ṣe ẹgbẹ́ ìṣègùn gbèsè ẹgbẹ́ babaláwo wọn. àwọn ló gbéṣẹ́ lé mi lọ́wọ́ bí sọ àwọn ló gbéṣẹ́ lé mi lọ́wọ́. ẹ̀rù gọ́ọ̀mọ̀ bà wọ́n àti wá. wọn ò lè wá o
wọ́n lè wá wọ́n plan àti pàrọwà. Bàtàn pàrọwà fún kí lẹ́ ń sọ. Wọ́n lè pa àwọn máa ròyìn ọmọ tí ròtàn nìkan wá ká sọ. Àwọn ọmọ mi wọ́n fẹ́ bá máa wá bá mi ò èmi ò wá lágbo anything. Wọ́n bá wà lágbo iṣẹ́ mi ò lè dùn. Bẹ́ẹ̀ sì ní ẹgbẹ́ anybody. Mi ò sí lẹ́gbẹ́ anybody BU mi ò sí lẹ́gbẹ́ anybody Adéhùnlé. Torí nǹkan tí mo gbọ́ ni pé àwọn ẹgbẹ́ oníṣègùn wọn lẹ́gbẹ́ babaláwo lẹ́gbẹ́ gbogbo wọn náà lẹ́gbẹ́ ẹ̀yin ò wá sínú ẹgbẹ́ kankan. Mi ò sí lẹ́gbẹ́ sẹ́ẹ̀ mo ti rí. Ẹ dádúró ni wọ́n máa mọ̀ po. Wọ́n mọ bàtàlẹ̀ wọ́n mọ mọ̀ po mi ò wá ní ẹgbẹ́. Mama inú mi dùn so ẹni tó bá fẹ́ ẹ lè ròyìn alágbára téèyàn bá ní èdè agbára. Dáadáa dáadáa bàbá ẹni tó wà bí tó bá mi ká yìí wọ́n ti pa. Ní bàbá yìí. O tó da ènìyàn báyìí kò kúrò níbí ibi ló máa ń. Ní bàbá àgbàlagbà yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pa kẹ́ tó dé kí wọ́n mọ̀ yìí. Bàbá mo gbèrò èmi fún àmì ló fi owó mi ra kan tí mo fi gbèrò mo fún àmì ló tọ́jú ẹ̀. Ẹ̀yin fúnra yìí lẹ tọ́jú ẹ̀. Sórí pé ó ń ṣe káwọ́ ó ṣe máa ṣe kó ṣe kọ́ tó máa ṣe máa ṣe. Mo rí pé àgbàlagbà yẹn ń bá yín ṣiṣẹ́ wọ́n ti pa tán yín lẹ gbàálẹ̀. Bàbá mo gbàálẹ̀ mo fi owó mi lọ ra kan mo gbúrú ẹ̀bọ fún tí mo gbàálẹ̀. Ọ̀sẹ̀ lọ́rọ̀ yín ò tiẹ̀ nítumọ̀ kò jọ mí lójú láwọn kankan torí ẹnìkan wà tí mo mú wá bíbà lọ́yẹn tó wá látàkùrẹ́ ó ti wà ní mìíràn bí tó wà báyìí gbogbo iṣẹ́ tí ó ṣe ẹni tó débà tó kò mú kọ́bọ̀dé bíbà ẹ̀yin lẹ mú owó lápò ara yín tẹ̀ fún tẹ̀ fi ní kọ́ ra oògùn kan tó fi ṣiṣẹ́ owó tẹ kólẹ̀ lọ́jọ́ yẹn ṣé ọmọ lọ bí 300,000 àbẹ́lò 350 ó lẹ́yìn lẹ kówó yẹn lẹ̀ ó lẹ́yìn ní kí ọmọ tẹ̀lé ń lọ sí ọjà ẹ̀dẹ̀ ra gbogbo ẹ̀ 350 ẹ̀dẹ̀ bá ṣiṣẹ́ ẹ̀dẹ̀ gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mọ̀mọ́ ṣírú àwọn kan bẹ́ẹ̀ yẹn ṣe ẹ bẹ̀rẹ̀ máa wò wípé owó yín lẹ tún fi ń ṣiṣẹ́ fún yàn kí ló dé màmá. Màmá iṣẹ́ mi màmá rí bẹ́ẹ̀ wà á máa ṣe wà á máa mú tọ́ Ọlọ́run kó tí Ọlọ́run kó jù níṣẹ́ tó ń ṣe. Bẹ́ẹ̀ ni tó bá sọ ọmọ mi kọ́. Ṣé ẹ̀ ní ṣe. Ṣé mi ò ní ṣe ni. Ẹ máa ń ròyìn mọ́rọ̀ bó tó bá jọ ọmọ yín tó bá sọ ọmọ mi kọ́ ọmọ àwo ṣe ni. Màmá ẹni tí wọ́n ń bá jà nílùú òyìnbó tó bá pè yẹn lè ràn lọ́wọ́. Dáadáa. Ẹni tí kò ríwèé gbèlú gbà tó bá pè yín ṣe lè ràn lọ́wọ́. Bàbá ràn lọ́wọ́. Omi ogun lé ló bá tẹ̀lé lọ àwọn ló búlọ̀kì ọ̀nà kó má lè ríwèé gbèlú gbà. Ẹ lè ràn lọ́wọ́. Ràn lọ́wọ́. Ṣùgbọ́n kán mọ̀ sí gàràgàrà pẹ̀lú yín. Anẹ́ sùúrù yẹn onídùúró tí wọ́n fi ṣiṣẹ́ yẹn àwọn kan wà tó bá ṣiṣẹ́ fún wọn bẹ́ẹ̀ ọjọ́ kejì kì í ṣe ọjọ́ kejì ó ti ní ìṣòro pẹ́ kò ní pẹ́ òní ọ̀dọ̀ mi kò ní sọ̀tàn kò lè kúrósù kan pọ̀tù wa ní sùúrù kì í ṣe pé ọjọ́ kejì á rí pé o ṣe following day wá rí pé kó lè láǹdì yẹn. kì í ṣe bẹ́ẹ̀ yẹn lẹ ṣe ń ṣe. kì í ṣe bẹ́ẹ̀ tó bá ṣe àìsàn ni o ó lè lọ ní kíákíá bí following day bọ̀tù rú yẹn o máa move. díẹ̀ ni bọ̀tù á wà okay. ṣé irú yín ṣe pọ̀ ní òkè nílùú yìí tẹ́ ẹ̀ ṣe irú iṣẹ́ báyìí. Bàbá wọn pọ̀ wọ́n lè pọ̀ bọ̀tí mi ò dá àwọn bọ̀tí wọ́n lè pọ̀ torí àwọn tí mo máa rí tó máa gbé èèyàn sí ẹsẹ̀ pọ̀ gan èèyàn sí ẹsẹ̀ gan àti ọrùn gan pọ̀. Kàn kàn di gbogbo ẹ̀ mọ́ra wọn. Ó pọ̀ àti máa wọ white ó pọ̀ bọ̀tí olùkálù pẹ̀lú tèèyàn ni. olóòótọ́ bíi double chief ò sí. double high chief. ọmọ battalion. Mo ní reason tán fi fún lóye yẹn. Mo kí gbogbo ẹ̀yin èèyàn níbikíbi tẹ́ bá ti ń wò wá wípé ṣé ẹ ti rí màmá ìyá double high chief ni wọ́n o double high chief ni màmá ìyá Ajéwọjà Felicia Ajéwọjà ẹ lè má gbọ́ Yorùbá wọn dáadáa ṣùgbọ́n tẹ́ bá wò lọ ẹ tó wò padà ẹ wò lọ kẹ́ gbọ́rọ̀ màmá yìí padà ẹ máa gbọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ torí pé màmá is not from Yorùbá land màmá is from Ìjọ màmá Ìgbèrí o. Mama is from Ìjọ so tẹ́ ẹ bá gbọ́ Yorùbá wọn dáadáa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ tẹ́ bá tó padà tó gbọ́ tẹ́ bá tó padà tó wò ẹ láàyè gbọ́ ọ̀rọ̀ màmá dáadáa mo kí wa o níbikíbi tá a bá wà ìwọ tó sọ pé kò sóògùn nílẹ̀ Yorùbá má bá wọn sọ pé kò sóògùn o lóòótọ́ wọn ń ṣiṣẹ́ òun ṣiṣẹ́ òun náwó o tí ì pàdé aláwore ni o ó wá sọ pé òun ní sóògùn mọ́ pé òun ní ṣe nǹkan kan mọ́ o tí ì pàdé aláwo tiẹ̀ ni lóyún tó bá pàdé aláwo tiẹ̀ wàá mọ̀ wípé nǹkan ju nǹkan lọ torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé tíbi tire ládálé ayé o
tíbi tiré ládàlẹ́ ayé ó rí babaláwo míì yóò ṣiṣẹ́ fún ọ yóò dáhùn ó rẹ̀ lómìn yóò ṣiṣẹ́ fún ọ kò ní dáhùn má blame ẹni tó ṣiṣẹ́ fún ọ pé kò dáhùn má blame má rí gẹ́gẹ́ bí 419 kì í ṣe 419 o torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé tíbi tiré tíbi ládàlẹ́ ayé gbogbo nǹkan ó yàtọ̀ síra wọn mo dẹ̀ fi Ọlọ́run bá bẹ̀ wá ṣe rí oògùn nílẹ̀ Yorùbá oògùn ń bẹ o ewé ń bẹ oògùn sì wà iléeṣẹ́ kan wà tí mo máa ń polówó wọ́n ń pè ní Renix Reshape Limited wọ́n wà ní Ìjẹ̀bú Òde iléeṣẹ́ tí wọ́n ń lo ewé àtegbò ní ìlànà ti èyìnbó wọ́n ti ṣe tí ìlànà ti èyìnbó ṣó ní capsule ni sí olómi ni wọ́n ti ṣe sí ìlànà ti èyìnbó débi wípé iṣẹ́ àwọn tewétegbò yẹn ìwọ tó bá ní àwọn kùdìẹ̀kudiẹ tí nǹkan bá ń dààmú nínú àgọ́ ara ẹ máa rí ìpolówó rẹ̀ tí ó máa lọ lórí ètò mi tó bá ti dé parí Renix Reshape Limited iléeṣẹ́ tí mò ń ṣe ìpolówó fún nìyẹn yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa mọ́mọ́ ṣé tí n bá padà wá lọ́jọ́ mi ṣé ẹ lè ráyè gbà wá lálejò tàbá tó dénjọ́ mi. tẹ́ bá fọwọ́ ẹ pè mí. torí ẹ máa ń bí sí i. ó máa ń bí sí i. èmi ò tiẹ̀ mọ̀ pa lè báyé lónìí. ọkọ̀ orú ànábẹ́yẹ lè bá mi. ọ̀pọ̀ ọ̀hún di tìmọ̀ ní màlẹ́ríà mi ò tiẹ̀ dúró. ó dáa màmá mo kí yín o ẹ mọ̀ ṣe lágbọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń já bẹ́ẹ̀ bá ṣe ń ṣe náà ní gbogbo ọmọ ṣe fún yín lágbọ̀rọ̀ Ọlọ́run nǹkan ò ní difficult fún yín láṣẹ Èdùmàrè mo kí gbogbo wa o níbikíbi tí ẹ bá wà ẹ mọ̀ ṣe o yóò mọ̀ dùn mọ́ yín yóò mọ̀ kúrò máwọn ọ̀tá yín láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o ẹ wo sáàmọ́ bá wa wò ìkànnì Yorùbá Dùn Online TV kọ́ mọ́ bá wa subscribe sí a mọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wá lọ́tún tí wàá tún máa rí lórí ètò wa ìgbà yẹn ló tó wàá mọ̀ wípé ètò yìí ó ti go fara jẹ bí wọ́n gan ṣe fọkàn sí lọ then ẹ má yẹ ká gbàgbé ìwọ sọ ọ mọ̀ pé ìwọ tó bá ti sọ lẹ́nu ó ti sàpò ìyàkọ́ má gbàgbé ìṣẹ̀ṣe lé bàbá rẹ o igi tí mẹ́wájú lé yín nígbà kan o ti ní ká lọ gé dànù àánú ẹ̀ ń ṣe mí òun fúnra rẹ ní wàhálà oògùn bíbọ nílẹ̀ Yorùbá agbára ni àwọn eégún tó ń ṣe nílẹ̀ káàrọ̀ jire ìṣẹ̀ṣe ilẹ̀ wa bàbá wa ni ṣó o dẹ̀ mọ̀ wípé ìṣẹ̀ṣe náà ni ọ̀kẹ́yìn gbogbo ayé bọ́pẹ́ bọ́yá o lè fi ìṣẹ̀ṣe wé ìṣẹ̀ṣe làgbà yóò mọ̀ dùn mọ́ wa ẹ jájọ́ mọ́ gbé ìṣẹ̀ṣe lárugẹ ẹ má fọwọ́ tẹ́ńbẹ́lú mú ìṣẹ̀ṣe bóyá o ṣiṣẹ́ lọ́dọ̀ babaláwo iṣẹ́ yóò píìkì o tún wò kókò ṣiṣẹ́ ṣe mọ́ irọ́ ni o ìṣẹ̀ṣe ń bẹ o tí ì ká aláwòrè tiẹ̀ níjọ́ tó bá ká aláwòrè tiẹ̀ lóòótọ́ mọ̀ wípé oògùn ń bẹ ewé sì wà nílẹ̀ káàrọ̀ òjìrè láṣẹ Èdùmàrè ẹ mọ̀ ṣe o èmi náà mọ̀ ṣe yóò mọ dùn mọ́ mi torí ẹsẹ̀ kan légédé ní fi ń gboko lọ́wọ́ olóko ẹsẹ̀ kan ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà ilé ọgbà ọ̀nà ọgbà ní ṣe àràrà gbà á mọ̀ ṣe láṣẹdùn bàbá ẹ mọ̀ ṣe o ká gbogbo apárápátá tá a wà bíbáyìí àti wá dẹ yú ọ̀sẹ̀ lónìí torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ní fi ń sìn gbogbo agbára tí ẹyẹ bá ní lójú ọ̀run ojú ọ̀run náà ní fi ń sìn gbogbo agbára tí ẹja bá ní nínú odò ní fi ń sìn tẹrú tọmọ ní ọmọ pé sìn àláṣẹ Èdùmàrè á mọ̀ ṣe kò ní kúrò mọ́ wa o láṣẹ Èdùmàrè torí òjòjò oníṣòwò kọ́mọ lè nájà tí bẹ́ẹ̀ ni òjòjò oníṣòwò kọ́mọ lè nájà dálẹ́ kòkòkò làárọ̀ tọ́mọ lè láṣẹ Èdùmàrè mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba láṣẹ Èdùmàrè Ọlọ́run máa fún lórí ọ̀fẹ́ láti gbé ẹrù ìlú yín bí àkẹsẹ̀ tí ń ṣe báàlì ọ̀rọ̀ ẹ mọ̀ ṣe gbogbo lóyè gbogbo ọmọ ìlú gbogbo ọmọ ọjà gbogbo yín mo kí o jákèjádò gbogbo àgbáláyé ẹ má gbàgbé ìṣẹ̀ṣe làgbà Ifá ló tẹ̀lé Ifẹ̀ táyé fi gùn gẹ́gẹ́ ọba tí ó bá lè jọ́sìn ó kẹ́rù rẹ̀ lọ Sáódì ó ti yé yín tó fẹ́ di ẹ́míyà kó kẹ́rù rẹ̀ lọ Bauchi yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ta wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi. Renix Reshape Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbétegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Reshape Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣẹ̀wárí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí díẹ̀ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Reshape Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054
070489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Remix Shep Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ́bàrà wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.